ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى إن العداء كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي أسألك ربي بإبطال ما صنعوا فأنت رب إلهي حافظ الراجي يا غارة الله حلل عقد ما ربطوا وشتت شمل أقوام الذي اختلطوا الله أكبر سيف الله يقتلهم وكل ما قد خلا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجارا ببسم الله الرحمن سرا وجارا ببسم الله الرحمن táyé bá dání wò tí ó bá rán ni wọ́n lè sọ pé oògùn lómi tó dájú iṣẹ́ Ọlọ́run mà ló sọ wá dẹni àlébà lójú ọ̀tá wa àlébà lójú ọ̀tá wa ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n mà ti dáràn jíjẹ ìbẹ́pẹ tó pọ́n mà ti dáràn jíjẹ ẹni ńlá ní yẹpẹrẹ ń wá bí yẹpẹrẹ dòjò tó ń rán lókè bí yẹpẹrẹ dòrùn tó ń rán wálẹ̀ kò ní wọlé táwọn àfàwà kò ní wọlé táwọn àfàwà wà ń dúpẹ́ kádàrá rẹ̀ tó ká sínú ayé wa ṣèkẹ́ṣèkẹ́ fún bàbá ní máa tán ṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين. Ìsìbátì kìíní gàgàn. Adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọba tí ó sì wá ní Mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn Mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim, àfẹ́n tó wá pàdé Ọlọ́run bàdíkọlá Allah
pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run àdàwó tí yóò bẹ nìkọ̀ọ̀kan wa táfílà sí Islam mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. Àmín. Lẹ́yìn eléyìí à ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún àwọn ọmọ ìyá wa tí wọ́n gbé kí kalẹ̀ ìjọ nàkọ́míò Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú láéláé. Àmín. Gbogbo tí Ọlọ́run tó ṣe fún ẹnìkọ̀ọ̀kan lójú ọ̀nà tẹ̀sìn Ọlọ́run má jẹ́ kí ìbàjẹ́ kankan wọ̀. Àmín. Kọ́lọ́run kó wá jẹ́ kí gbogbo wa kájọ bá débi ìyọ́nú Ọlọ́run wọlá àjọkọ̀ ìṣọ́ Ọlọ́run wọlá gbólóhùn la ilaha illallah. Bákan náà kí gbogbo àwa jàmá pátá láti tòsí ni látọ̀nà tó jìn ni kọ́lọ́run balikọ́lá kó sàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. Nǹkan tí a máa gbé yẹ̀wò ní ìrọ̀lẹ́ òní bí idhnillah òun náà ni tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ arkanul iman. Àwọn ọ̀sẹ̀ tí wọ́n fún wa yìí nǹkan tá a fẹ́ fi gbé yẹ̀wò nu arkanul iman, àwọn orígun ìgbàgbọ́. Nítorí pé àsìkò tí a wà yìí àwọn àfáà wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ yí pé tó bá jẹ́ pé ìṣẹ́jú mẹ́wàá òun bá ni wọ́n fi ń sọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run lọ́kàn tẹ́lẹ̀ tí wọ́n ń tìrìtì àwọn nǹkan míì ó gbọ́dọ̀ di 3 hours lásìkò tá a wà nítorí pé gbogbo ọ̀nà pátá oní shaitan oní ti ń dá ète láti máa jẹ́ kí àwọn èèyàn kí wọ́n kọ̀yìn síbi tọ́nà ọba àlékọ́ látó ní ká kọjú sí. Gbogbo tí wọ́n sì ń ṣẹlẹ̀ kò gbọdọ̀ jẹ́ bánújẹ́ fún mùsùlùmí pọ̀ jù torí pé tí ó bá sí àwọn ìpèníjà kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwa náà ní máa ráwọn ládàá kan gbà tí ó gba ayé bá rí bákan tí ó gba ayé bá wà bákan náà tó jẹ́ kí gbogbo wa mùmínì ní àwọn jihadi kan náà bẹ táwọn náà ní rí ṣe tó pẹ́ nìkan ń polówó ẹbọ àbí àwọn èèyàn kan wọ́n jáde kúrò nínú Islam tí wọ́n sì rò pé àwọn wà nínú Islam torí pé ẹ má jẹ́ ká sì gbọ́ yìí ẹnìkan ń sọ̀rọ̀ nínú àwọn àfọ oníbídíà ó ní ń tà ń sọnù àwọn jimá tí ń fà bóyá jimá lè tiẹ̀ so jimá lè tọ̀dọ̀ tiẹ̀ ní fà jimá tọ̀dọ̀ tiẹ̀ àwa tó wá bò láti fẹ́ extend mọ́sálásí sí jimá tọ̀dọ̀ tiẹ̀ bóyá kéè gbélé so jimá ọ̀dọ̀ rẹ̀ ní fà kìí ṣe jimá ti kọ́dà kò sí jimá tí èkún sí ṣùgbọ́n kíkún yẹn kọ́ la fẹ́ jẹ pípọ̀ ìsìláàmù yẹn gan kọ́ la need population yẹn kọ́ la need yóò ṣe wípé ǹjẹ́ bọ́lọ́run ṣe fi wá sí orí rẹ̀ láwà bánàbí ṣe fẹ́ kárí orí rẹ̀ láwà. Ayakunla. Baba, torí pé ànábì sallallahu alaihi wasallam ànábì jẹ́ kó yé wa wípé nígbà tí ń sọ̀rọ̀ ń pa àwọn bí kèfèrí tó bá di ìgbẹ̀yìn ìgbà bí wọ́n ti máa darí mùsùlùmí tí ẹ̀sìn wo ò ní fẹ́ nítumọ̀ mọ́ àwọn sọ̀hábà wá béèrè ìjọ náà yìí pé awa min qillati yawma'idin ya Rasulullah sáà kéré ni tó bá di yíké ìyẹpẹrẹ ìkẹ̀kọ́ mọ̀ bá Islam ànábì ní ẹni kéré o sallallahu alaihi wasallam ẹ pọ̀ ṣùgbọ́n pípọ̀ yín ka gòzá ìsẹ́yìn gẹ́gẹ́ bí rọ̀tìrọ̀tì àgbàrá dáhùn pé rọ̀tìrọ̀tì àgbàrá tánàbì dákọ̀ sallallahu alaihi wasallam àsìkò òjò láwà àwọn náà lè ṣe practical rẹ̀ kí kálukú náà bọ́ wájú ìta wọn lásìkò tó jó bá ń rọ̀ kọ́ wá fi irin kan blọ́ọ̀kì bí ojú gọ́tà so àwọn tí àgbàrá bá gbé wá pé òun ó rò wó ń bẹ̀ kó wù nǹkan gidi tẹ́yìn bá máa ń bá níbi rọ̀tìrọ̀tì àgbàrá kì í sábà sí nǹkan gidi ń bẹ̀ bí ràkúrakú ẹ bí epo ọ̀gẹ̀dẹ̀ ṣùgbọ́n àgbàdo agolo mílíkì so ìgèwédú bí ó ṣe rí náà nù so ó fi hàn pé kì í ṣe páàní pọ̀ á pọ̀ ṣùgbọ́n tí wọ́n ń pè ní òrìjínẹ́sì gẹ́gẹ́ kò ní yáwó èèyàn ibi tí wà lọ́wọ́ wà nù àwọn bàbá àtàná kì í ṣe bí wọ́n ṣe rí nílẹ̀ Yorùbá ní làwa tòní ṣe rí kódà ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ pé sí àwọn bàbá lòun fẹ́ gbé jáde àwọn bàbá yẹn ọ̀dà ẹ̀sìn rú báyìí
bí àwọn àfáà sàmánì tí wọ́n wà láyé lónìí bí wọ́n ṣe ń dẹ̀sìn rí. So ìyẹn ló jẹ́ ká fẹ́ tìrìtì tó ní í ṣe pẹ̀lú àríkánul iman karama múlẹ́yọ kọ̀ọ̀kan. Pàtàkì jùlọ ibi tá a ti fẹ́ dúó tá a ti dúó pẹ́ òun náà ni ibi méjì tó jẹ́ pé òun ni nọ́mbà 5 and 6 nípa pé al-iman bil yawmil akhir. Torí pé lọ́ndà pé ká gba ìjọ ìgbéra al-qiyamah gbọ́ àwọn tó so papọ̀ mọ́ ọ̀pọ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ àwọn ahwalul qiyamah àgbàgbọ́ àwọn muqaddimatu ẹ̀ àwọn àṣírọ́tù sáà èèyàn gbàgbọ́. So ẹlẹ́ẹ̀kejì nínú ibi tí a ti ráyè tàwa sáà dáadáa òun náà ni al-iman bil qadar. Al-iman bil qadar tó ẹ̀pẹ́ kádàrá ń lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbà fún tí a fi ń dẹlẹ́bọ. Ṣùgbọ́n ká gbé láti pìlẹ̀ àkọ́kọ́ náà nínú èdè Lárúbáwá tí máa sọ yí pé al-iman iman nínú èdè lugatan bimana at-tasdiq. Nígbàtí àwọn èèyàn Ànábì wa Yusuf alayhi salatu wassalam tí a ń sọ fún bàbá wọn nígbàtí a ń parọ́ lákọ̀ọ́kọ́ ó ní tí a ń sọ nígbà wá di ẹlẹ́ẹ̀kejì àṣírí ọ̀rọ̀ náà ti tú pé òótọ́ ni wọ́n ń sọ ń bi eléyàn torí tàkọ́kọ́ ni ẹ ti parọ́ wọ́n ní wa ma anta bi mu'minin lana walau kunna sadiqin. Bá a ti ẹ̀ sóòtọ́ ọ̀rọ̀ gan ó lè gbà wá gbọ́ wa ma anta bi mu'minin lana. So ìmánì wọn ló bẹ̀ ó lè nígbàgbọ́ ọ̀nà wa ìtura ẹni pé ó lè gbà wá lódodo irú ń ta bá rí ká sọ fún ọ ó lè gbà walau kunna sadiqin. Kódà ká máa sọ lódó ó lè gbà toró ti parọ́ lọ àwọn tí àwọn gẹ́tì mọ̀ káà ti parọ́ tẹ́lẹ̀ rí ẹ̀mí wọn àmà sọ fún wa pé bá wulẹ̀ sọ́nà Yorùbá ní èèyàn méjì padà náà rọ bí ẹni tí ń sọ fún ọba mọ̀ ẹni tí ń sọ fún èèyàn yọ mọ̀ sílẹ̀ ó yọ sọ̀rọ̀ díẹ̀ náà bí ẹni tí ń sọ àbẹ́ni tá à ń sọ fún jà tí ọba mọ̀ ẹni tí ń parọ́ yọ sáàmù lẹ́mìí ara rẹ̀. So in tí a ń pè ní al-iman literary meaning rẹ̀ ó nìyẹn. Ṣùgbọ́n iman kí ni ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà? Kí ni ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà? Àkọ́kọ́ tó lọ síbi ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà àwọn gbólóhùn mẹ́ta kan bẹ tí ó jọra wọn tàbí tó jẹ́ yí pé ẹ jẹ́ ká mú méjì ni ó fẹ́ jọra wọn wọ́n sì máa ń lò sáàyè ara wọn ó náà ni al-iman wal-islam. Nínú hadithi Jibril tí malaku Jibril tó wá bá nàbí sallallahu alaihi wasallam ara àdánwò tó dáyé hadithi mo fẹ́ káì kò sí ilé ike ọ̀hún kódà tó fi dórí ilé ike àwọn àbá wa sumuratul mu'minina kò sẹ́ni tí ìka hadithi mo sọ yìí kò sí nípa pé Ànábì sallallahu alaihi wasallam nínú hadithi Umar ibn al-Khattab ọlọ́run wà lọ́dọ̀ ànàbí ìjọ kan kò sí àfáà kankan tí èka àdísì tí mo fẹ́ sọ iṣẹ́ ọjọ́ súnmùrá ni ó ọjọ́ tìjàníyà ni ó ọjọ́ kọ́dìríyà ni ó ọjọ́ àlùsúnà ni ó ọjọ́ kìnìkà ni ó gbogbo wa pátá la máa ń kà. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àwọn ọmọ àlèkẹ́ ti dé lónìí wọ́n ń kíra wọn kà àwọn bàbá wọ́n sì ń dínà àdísì. So àwọn bàbá wọn náà wọ́n sì kọ́ wa àwọn ayọ̀ máa lè Jibril níbẹ̀rẹ̀ àdísì àṣírí ò tí tùpò ní ṣùgbọ́n káwọ̀ kìí sàdísì náà fẹ́ sọ nígbà ọmọ ó láwọn wà ládọ́ ànàbí sallallahu alaihi wasallam àwọn làwọn jókòó arákùnrin kan wá yọ sáwọn aṣọ rẹ̀ funfun gbòò irun orí rẹ̀ dúdú kirikiri ẹni a kò rí àpẹẹrẹ arìnrìnàjò lára rẹ̀ ẹni akẹ́nà táwọn sì wá ń jókòó àwọn ọ̀mà tí tó fi jókòó sọ́dọ̀ ànàbí ó forúnkún ti orúkọ ànàbí tí sàwọn ń béèrè ṣùgbọ́n náà béèrè tó béèrè bí mẹ́rin àti márùn ló béèrè àkọ́kọ́ ó béèrè nípa Islam ẹ̀kejì ó béèrè nípa iman ẹ̀rí pé náà díìsì wọ́n dákọ̀ Islam wọ́n dákọ̀ iman ẹlẹ́ẹ̀kẹta ó béèrè ní pé ìgbó la yọ parẹ́
inú béèrè tó béèrè ó béèrè nípa kí ni ń pè ní dáadáa. Inú béèrè tó béèrè yẹn ó béèrè gbàtà yọ parẹ́ ànábì ló wọ̀n mọ́. Ọwọ́ náírà náà kí ni àwọn àpẹẹrẹ táàfin màpá yìí fẹ́ parẹ́ ànábì sọ. Ńgbọ̀ wa lọ tó yíyìn padà ànábì wa ń sọ yí pé ìwọ Umar sọ ọmọ ẹ̀ńtọ́ wa olóhùn ọmọ Allah wa rasulu wa dà ànábì wa ní fa innahu Jibril atakum yu'allimukum aw li yu'allimakum dinakum inú riwaya mi wali li yu'allimakum umura dinikum ó wá kọ́ yín lẹ́sìn yín Jibril lọ wá wọn ìtumọ̀ láwọn kápítà kàdísì ẹnìkan náà ọmọ kéwù kan tí gbogbo àná ti mọ̀ ó ní ànàbí ò rí Jibril rí ànàbí ò fojú kẹ Jibril rí báyìí. So àwọn àfisẹ́mọ̀ tó bá dìgbà léyà tó bá tiẹ̀ máa ń pa Fúlàní díẹ̀ kálukú náà sàn lọ́ máa ń rẹran tí Fúlàní mẹ́rin bá da ẹran papọ̀ kálukú mẹ́ran rẹ̀ ó lè jẹ wọnú ara wọn o tọ́ba ilé náà mọ ẹ tó lẹ́ran yẹn àárín agbẹ́ran ló ti mú ẹ tó ní ẹran gẹ́gán jáde sí ọ̀pẹ ẹran òun ni. So kò sí kálukú ilé ike ó kọ̀ọ̀kan mo máa kí ó tó bìlọ́ǹgì sí. Ọ̀yẹ́ kí kálukú mẹ́rin rẹ̀ so kó lè bọ́ta pé olórí ibú ọmọ kí ó lè léyìí o. Nígbà tí yẹn sọ pé ànàbí ò rí Jibril rí láyé báyìí. Ó sì kò sí taka àwọn bàbá. Ok, ta ló wá bá nàbí inú kò tó gárì rà? Ta ló mọ́ wá yìí wá fún kò sí rírí? Ayẹ́fẹ́ lásán ní rí àbí? Níjọ́ tó mú ànàbí ìrìnrìn àjò láti ilé ayé ń bì lọ sí Palestine. Ṣé atẹ́gùn lọ wá gbá nàbí kó Mẹ́kà? Sallallahu alaihi wasallam. Nígbà tó má nàbí láti orí mọ́sálásí Kudus tó mú wọnú sẹ́mà lọ. Ṣùgbọ́n èyí tí ń ṣe wọ́n àmọ́ torí pé àfa àwọn ambassador àwọn ṣíà ní ẹ́ wọ́n dẹ̀ fẹ́ fún ìròrí iṣẹ́ àká ìdí nù tá a fi ní dákẹ́ Ọlọ́run ọba ní sọ ẹ̀sìn yìí mọ́ bàbá kankan nínú ogun àwọn bàbá wa kò só mọ́ṣẹ́ Kamal kò só mọ́ṣẹ́ Adam kò só mọ́ṣẹ́ bàbá Madu kò só mọ́ṣẹ́ bàbá Akí wọ́n sọ ẹ̀sìn mánàbí ni. Sallallahu alaihi wasallam. àmọ́ níbi àwọn àfa wa walakinna al-haqqa ahabbu ilayna minhum òdodo à ń nífẹ̀ẹ́ sódodo jù wọ́n lọ. àmọ́ nífẹ̀ẹ́ wọn ibi tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́ ibi tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́ ń bẹ̀ à ní ebú wọn ṣùgbọ́n wò ní tẹ̀lé ẹ̀. àwọn ní ẹmọ tí wọ́n rí tí wọ́n bá dọ́dọ̀ Ọlọ́run wọ́n mẹ́rin tí wọ́n fẹ́ fọ́ lọ́n. ìgbà tẹ́mi ò sì mẹ́rin tẹ́mi ò fọ́ lọ́n lórí rẹ̀ èmi ó sì ń tẹ́lẹ̀ ọ̀sọ̀ tánàbí sọ. So Jibril ibi tánàbí wa fi parí ọ̀rọ̀ ni pé Jibril ló wó wo gbogbo òbéèrè tó wá béèrè kì í ṣe pé wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn o ọwọ́ akọni lẹ́sìn yín ni o. Níjọ́ náà lọ tẹ́ ẹ bá wó bẹ̀rẹ̀ àdíìsì wọ́n ní ọwọ́ sọ funfun gbòò aṣọ rẹ̀ funfun gbòò ànábì sì lọ́wọ́ akọ alẹ́sìn ó bẹ̀rẹ̀ pé Islam lọ encourage kamanate tọ́lẹ̀ tí ẹ lọ́wọ́ akọ alẹ́sìn ọkọ̀ọ̀kọ́ rápẹ̀rẹ̀ dáadáa lára rẹ̀ wọ́n wá bá yín láti wá akọ yín lẹ́sìn ìrórí rẹ̀ ọ̀tá kókó ó bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀sàmpù gidi tẹ́ẹ̀rì lára olùkọ́ kìí ṣe tẹ́ẹ̀rì tí àwọn ní ara ẹ̀sìn náà ní irun ta kókó aṣọ́ya Yorùbá sọ wípé irun kún aṣọ́ya Ìkánná gùn. èròjà wòye ṣe kí ni o ẹ̀kọ́ pìtì bọ́dí ẹ̀dẹ́. So inú béèrè tí Jibril béèrè ìjọ náà tó béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam ó béèrè ń pa Islam ó béèrè ń pa Iman. Àwọn àfáà wa ní gbólóhùn Islam àti Iman ṣètùmọ̀ kan náà ni àwọn apákan àfáà sọ wípé Iman àti Islam ìtumọ̀ kan náà ni Islam òun náà ni Iman Iman òun náà ni Islam. Àwọn apákan ní rárá Iman yàtọ̀ sí Islam Islam yàtọ̀ sí Iman ṣùgbọ́n kọ́ídà tó gbé tán ni pé idha tafaqata ijtama'ata wa idha ijtama'ata iftaraqata. àbí idha ijtama'ata iftaraqata wa idha iftaraqata ijtama'ata. So gbólóhùn méjèèjì Islam àti Iman tí a bá dákọ rẹ̀ idha ijtama'ata tó bá ti lè wà nú ẹ̀rí kan nú ẹ̀rí ẹ̀sìn bóyá dìísì ni o àyà Kùránì ni o tí a dákọ Iman níbẹ̀ tí a dákọ Islam níbẹ̀ tí a méjì ti papọ̀ bí kan náà nù Ti pàdé. iftaraqata wọ́n ti yàtọ̀ síra wọn ìtumọ̀ wọn ò ní túra wọn mọ́. Ṣùgbọ́n wọ́n ìzà iftaraqata tí a bá ilé yapa bóyá náà àyà kan ló ti rí Islam nìkan tó yẹ pé Islam nìkan ní adákọ bẹ̀
àbínú àdìsí kan ló ti ní ìsìláàmù nìkan, àbínú àyà kan ló jẹ́ pé ìmánì nìkan ní adákọ́ bẹ̀, àbínú àyà kan ló jẹ́ pé ìsìláàmù nìkan ní adákọ́ bẹ̀. Ìṣàmà àtà wọ́n ti jọ ń túra wọn, ìtumọ̀ kan náà ni. Ìtumọ̀ ìmánì ní islam, ìsìláàmù ní ìmánì. Ṣé mo rí Yorùbá ń gbé kalẹ̀? Tí wọ́n bá jọ wà papọ̀ wọn ò jọjọra wọn, tí wọ́n bá dá wà nǹkan kan náà ni. Ṣé Yorùbá ń lọ bá ẹ máa kọ̀rẹ́tì, ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá ẹ máa kọ̀rẹ́tì náà. Ìjọba àwọn arúgbó náà wá ti wà bí tó mo rò kó ti yé bá inú omi tó dẹ̀ yí pé ìṣàmá àtá wàftàrà kọta òun làdísìn ẹ̀rí pé Jùbìrìlù béèrè ìsìláàmù lọ́tọ̀, ó béèrè ìmánì lọ́tọ̀, ìtumọ̀ wọn ọ̀dọ́ra wọn. Mo rò kó ti yé báyìí. Ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ ibi tọ́jà yìí pé wọ́n fi jọ wà papọ̀ nínú àyá Al-Qur'ani Karim. Ọlọ́run ní qalatil a'rabu amanna qul lam tu'minu walakin qulu aslamna. Ọlọ́run ní qalatil a'rabu, àwọn ará oko al-a'rab sílẹ̀ nílò ẹ̀lò sólù báyìí wọ́n máa gbé lè kọ́rùn tí ẹ̀ náà qalatil a'rab sẹ́rin tí a ń pè ní a'rab ará oko ni, kìí sí lárúbáwó oko. Inú àwọn stars wà ní tí a ń kọ́ lóga tó inú tí a ń kọ́ wọ́n ní al-a'rab jámù àrọ̀bíyù ni. Kí la sì ń pè ní a'rab? Sùkánù lè bá díyà min arabin wa min ajami. Gbogbo tí bá ti ń kókó o ní a máa pè ní a'rab. So àwọn ará oko tẹ́nìkan bá débìdì sí tọ́jọ́ kókó ló ti rá ní àádá àrọ̀bíyù kò mí ìpínlẹ̀ lọ́wọ́ ní inú èdè lárọ́. Ṣùgbọ́n torí tẹ́lẹ̀ àwọn bàbá wa ìjẹ́ máa ń tún náà ni pé ń gbọ́ jẹ́ pé ọmọ lárọ́ lánàbí wọ́n tó ṣe pé àwọn tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ sí ọmọ lárọ́ ni wọ́n tẹ́wọ̀n kẹjẹ́ wọ́n ní ọkùnrin ará Ìbàdàn gbogbo yìí. So okay, ṣe ká tún lọ kékeré okay, wọ́n ní wọ̀lẹ̀ wọn. So Ọlọ́run ní kìnnà méjì papọ̀ iṣẹ́ ńlá náà ọ̀dá. Ọlọ́run ní àwọn ará oko wọ́n bá nàbí, àwọn ará oko wọ́n bá nàbí sallallahu alaihi wasallam, wọ́n sọ bá nàbí pé àmánà ìwà nàbí àwa tó ń wé àti olùgbàgbọ́ òdodo. Qul tu'minu. Ọlọ́run wà nàbí ẹ̀mà gbogbo ará oko bá wálé tí wọ́n sọ bára lé pé òun ti olùgbàgbọ́ òdodo. Ọlọ́run wà nàbí mọ́dà wọn ló Qul tu'minu. máa sọ máa pé lam tu'minu ẹ̀ tí olùgbàgbọ́ òdodo. Walakin qulu aslamna. Ní tí a máa sọ ní pé ẹ ti gbà Islam. Ẹ rí pé ìmánì àti Islam ń bẹ wọn. Wọ́n ti dákọ rẹ̀ nú àyà kan, ó ti yàtọ̀ síra wọn. Because ará oko tó wálé, tó wá sínú ìgboro Mádínà látòkò tó wá bá nàbí. Tí wọ́n ń kílẹ̀mù pé mùmínì lóhun. Àwọn sàbẹ́ kan wọ́n rí lójoojúmọ́, wọ́n jọ ń kásùnbà, wọ́n ń gbọ́dà nílẹ́kọ̀ọ́. Wọ́n ń kí zúrì, wọ́n ń gbọ́dà nílẹ́kọ̀ọ́. Òun ẹ̀kan láàrin oṣù mẹ́rin ni ó wà ní látòkò. Kó wá máa kílẹ̀mù pé òun ti lólùgbàgbọ́ òdodo. Kí wọ́n ní tàwọn tí á jókòó káàdì òru gangan. Tí àwọn ìgbàtàwọn bá wá nílẹ̀ ẹ̀kan láàrin oṣù mẹ́rin, gbogbo ìbéèrè tí wọ́n rò láàrin oṣù mẹ́rin ni wọ́n béèrè kúrò tí wọ́n fa pẹ̀rẹ̀ di kwẹ́sàn wà lé ní. Àwọn eléyìí tí ìran tó bá rú wọn lójú bí ẹ̀sùn tí wọ́n lálàá tí ẹ bá ti jí ànábì wọn ó ti rí ànábì mo mọ̀ rẹ̀ tó ti lé mi báyìí ló ti ṣẹlẹ̀ báyìí ló ti ṣẹlẹ̀. Ló yẹ pé nù nǹkan tí a fi mú àwọn èèyàn mọ́lẹ̀ ó lọ̀rọ̀ àláwà. Ìsìláàmù sì sọ̀rọ̀ ń pa rẹ̀ gan tí àlọ́ ọ̀bà ní nítumọ̀ ni. Ànàbí ò ní máa kí àsọ̀bá àtàn kọ́ máa bèèrè àwọn sọ́bà yìí pé kálukú yín ta lọ lálàmọ́júmọ́ lónìí ẹ máa sọ́jáde kí n máa bá yín tù. Àwọn àfáà aládìísì wọ́n wá tojúbọ tàwílù rúà, wọ́n wá tojúbọ lọ. Àdìísì náà ló rí tu tọ́ọ̀bá ilé màdìísì ọ̀ọ́sọ̀ àwọn èèyàn délẹ́bọ, tọ́ọ̀bá ilé mọ́ súnnà ọ̀ọ́sọ̀ wọn délẹ́bọ. Àlámì tí ó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ kò lé tọ́ọ̀mà wáwọn rùmúsù fún nínú súnnà torí pé kó tó lè tú ọwà rùmúsù. Kí láwọn nǹkan tó rí?
owó sì ti lọ dé kọ́ídà ni pé kìláàfù tí bá ń ṣẹlẹ̀ ìrìn àjò ọ̀run díẹ̀ òun lorun téèyàn sùn kì í tọ́ bá rí wáìtì kì í ṣe wáìtì mọ́ torí ẹ ti gbé ọkọ ní adúlá àtàyè ń bì ó ti lọ adúlá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn ará oko wọn wá wá wọn kẹ̀yà síbi ọ̀rọ̀ àlá ni o nínú nǹkan tí ń sọ àwọn èèyàn dẹlẹ́bọ òun lọ́wọ́ o ṣùgbọ́n àwọn àfáà gbé pọ̀ wá ìlú kalẹ̀ fíta wílò rúà kọ́ ìdá 50 òní ẹgbẹ́ kalẹ̀ kó o tó lè máa tú àlá tọ́mọ̀ wò bí ó bá bọ́ Sunday ilé yóò bọ́ Sunday ilé tí ó bọ́ Sunday ilé yóò bọ́ Sunday ilé. so ọlọ́run wá ní sọ wọn pé lámútúmínú tí ìdólùgbàgbọ́ òdodo ẹ máa sọ pé a jẹ́ wípé tí Islam àti ìmánì bá jọ wà papọ̀ ìftarọ́kọta wọ́n ti ìtumọ̀ wọn máa yàtọ̀ síra wọn ṣùgbọ́n tí a bá dá wà máa tú Islam sí ìmánì ìtumọ̀ kan náà wọ́n jọ ń tú yára dín àmànà ìtakùlá akọ̀tùkọ́ ti wà látàmùtúnà ìlà wà áńtò mùsùlùmù ibẹ̀ ó ti yàtọ̀ torí pé ìmánì àti Islam ti wà mẹ́ọ̀ ṣùgbọ́n yára dín àmànà ìsúbìrú wàsọ́ọ̀bìrú àti mùmìnì àti ìmánì bẹ́ẹ̀ ọlọ́ni mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe sùúrù ẹ máa fúnra yín ní sùúrù irú bẹ́ẹ̀ ní ìsìn àti olùgbàgbọ́ òdodo àtẹ̀yìn mùsùlùmí ó lè tú sí pẹ̀yìn mùsùlùmí ó lè tú bẹ́ẹ̀ torí ìmánì nìkan ní adá akọ́ bẹ́ẹ̀ yóò máa túmọ̀ Islam bí ẹ ti dákọ̀ Islam náà ó lè tú sẹ́yìn olùgbàgbọ́ òdodo yóò máa túmọ̀ ìmánì ó ti jọ kó sínú ṣùgbọ́n tí máa jọ wà papọ̀ yẹn tí ẹni túmọ̀ wọn yàtọ̀ kí wá ní Islam ó máa jẹ́ kí ni máa Islam ó máa jẹ́ Islam ń tá a fi hàn lójú báyìí ìmánì ó wá máa jẹ́ in tí ń bẹ nínú èyàn lè máa kírun tí ó sì ní jẹ́ mùmínì tí ó máa kírun ajọ́ ń pàdé mọ́sálásí ló jẹ́ pé àti sáré pèèyàn ní mùmínì nínú àkìdá báàbù kan tó tó jìdò ni àwọn sàhábà máa ń fẹ́ jẹ́rìí ìmánì àwọn míì ànábì ọmọ sọ pé muslim àwọn ọmọ ní mùmínì ànábì ní muslim ẹ pé mùsùlùmí torí ó lè wà lánìyàn èèyàn tí ẹ̀rí ẹ́ńjìn ní tá a fẹ́ sọ̀rọ̀ lórí kálíbà mú kàtàkì rẹ ní o in tí ó sọ wá di olùgbàgbọ́ òdodo orígun mẹ́fà ni ṣùgbọ́n gbogbo nǹkan yẹn ó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ ọnú ni kìí ṣe ń tá a lè fi hàn ta ẹlòmíì lè máa kírun tí ó gbà yìí pé Ọlọ́run èso déédéé àkótó dáadáa tí ìyún èèyàn rò jáde èjì ni iman ìntọ́ ọgbà sínú yẹn là ń pè ní ìgbàgbọ́ kí wọ́n láwọn tí Islam kí ni tí Islam wá ní pé o gbọ́dọ̀ gbèsè mí tó o gbọ́dọ̀ gbé sórí ẹ̀mí gẹ́gẹ́ bí olùgbàgbọ́ òdodo ẹ̀ríkẹ́ mọ̀rọ́ tí kò dé mẹ́ta ni pèpele tí ẹ̀sìn ní mẹ́ta ni al-Islam àkọ́kọ́ nù kájúpájú sẹ́lẹ̀ bá sí Ọlọ́run al-Iman tàbá ti kó nípò Muslim ààbọ̀ sípò Mu'min Islam ní stage àkọ́kọ́ step àkọ́kọ́ tàbá kọ́ gbẹ́sẹ̀ lè lọ Mu'min ààbọ̀ síbẹ̀ yọ́wà ẹlẹ́ẹ̀kẹta al-Ihsan yọ́wà di Muhsin olùsí dáadáa ètò parí ẹnu Ọlọ́run lilladhina ahsanul husna wa ziyada àwọn tí a bá sí dáadáa fún wọn ní alìhúsínà àlìjẹ́nà wọ́n ziyada oore tó tún lékún tó ju àlìjẹ́nà lọ máa fún wọn kí ni ziyada ń bẹ́ ru'yatullah kí ọ̀rọ̀ lọ ìyẹn gan ó tóbi ju àlìjẹ́nà lọ ìdàn àti ọkọ̀ mọ ìntàfẹ́ sọ̀rọ̀ lórí báyìí kí wá ní orígun gbàgbọ́ nínú àdísì Jibril nígbà tí Jibril ń bá nàbí lérè yìí pé fàkbírni anil iman fún mi nírò nípa tí a ń pè ní ìgbàgbọ́ tẹ́rí ọ̀rọ̀ gbàgbọ́ lábẹ́sọ̀ ẹ̀ àdì ọ̀kan tó jẹ́ pé sẹ́ni tí a ń pè ní ìgbàgbọ́ bó bá ń kú lọ àwọn tó gbọ́dọ̀ wà lọ́kàn rẹ tó bá fẹ́ kú bó ń kú lọ kò gbọ́dọ̀ change kò sẹ́ni tí ò ní tó gbàgbọ́ kálukú wa máa sọ tó wà ní ọkàn rẹ̀ ká máa gbé ìdájọ́ jáde lókù tó bá ti yàtọ̀ sí tó bá dẹ́dà ní kọ́ gbàgbọ́ téèyàn bá ilé gba òdì nǹkan ní gbọ́
àìmọ́ orígun gbàgbọ́ ń gbọ́ yóò gbé yẹn jáde kó nu orígun Islam gẹ́gẹ́ èèyàn wà ní kèfèrí torí mo sọ pé tí ẹ bá ti jọ dá wà wọ́n máa túra wọn tó ọba ti ní àríkánù lè ìmọ̀ èèṣe mọ̀mí ní èsì mùsùlùmí kì í ṣe kọ́ ọ̀gbẹ́ mùsùlùmí ni mí ṣùgbọ́n àwọn àgbà àwọn orígun gbàgbọ́ yẹn gbọ́ àìmọ́ gbàgbọ́ ojú kò nu Islam. Àkọ́kọ́ tá a fi mọ̀ pé in tí a ń pè ní ìgbàgbọ́ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan nìdí tí a ń pè ní Musailama al-Kadhdhab. Musailama yìí ó pè rẹ̀ lánàbí Ọlọ́run olójúṣe Ọlọ́run ló náà nínú ìgbàgbọ́ mùsùlùmí sí ni nínú àwọn orígun ìgbàgbọ́ náà ni pé ká gbà wí pé ká nígbàgbọ́ náà àwọn òjíṣẹ́ ni ó kì í sànàbí nìkan gbogbo òjíṣẹ́ àti ìdébẹ̀ o torí ìkọ̀ọ̀kan orígun ìgbàgbọ́ la fẹ́ sàlàyé dáadáa ká nígbàgbọ́. So ẹni yìí ó wá ní ànàbí o òjíṣẹ́ Ọlọ́run ni ṣùgbọ́n òun náà òjíṣẹ́ Ọlọ́run ló náà káwọn ọjọ́ máa ṣí ìjà ànàbí Ọlọ́run ànàbí wa ní kèésù òjíṣẹ́ Ọlọ́run ànàbí wa kọ lẹ́tà ànàbí a máa ṣe nínú ọ̀nà tá a fi lè gbà sí wáàsí inú rẹ̀ ní lẹ́tà kíkọ wà. Ọ̀rẹ́ nìkan tẹ́lẹ̀ pósítà kan ó lò ní prophet kínní kan ó sì fi nọ́mbà rẹ̀ bẹ́ẹ̀ o lè tẹ́sì mẹ́sẹ̀jì sí má bèèbù kò ní kódà àwọn ọba àbọ̀ ò nídìí kankan mímọ́ bára bí sí máa ṣe ni pé yọ ọkọ̀ lẹ́tà sáwọn ọba ayé tí wọ́n ṣe mùsùlùmí níjọ́ àbẹ̀rẹ̀ lẹ́tà náà ni pé salamun ala man ittaba al-huda ọlá Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó tẹ̀lé ọ̀nà àmọ́ tí a pé kí ní yẹn ti képe sínú orí ibú òfò kọ́bẹ̀ tí ó tẹ̀lé ọ̀nà àmọ́ ṣùgbọ́n tó bá ti fi pè bẹ̀rẹ̀ àwọn èèyàn lòun sí pè ní kò sí táà lè máa rí mọ̀ fún mọ̀kọ́ láfàfàyọ́ bẹ̀ salamun ala man ittaba al-huda àlàáfíà Ọlọ́run oríire kọ́ máa bẹ fún gbogbo ẹni tó bá tẹ̀lé ọ̀nà àmọ́ tẹ́ni bá ní ṣe náà sọ ní sí ni pé kó rí ọmọ bá wa ṣe bí wọn lọ pé ẹni tó bá tẹ̀lé ọ̀nà àmọ́ sọ́nà kúkú lẹ́yìn wà ní. Àwọn nǹkan bẹ tí wọ́n fa wàhálà so ànábì wa kọ lẹ́tà so ìwọ náà lè tẹ́sí mẹ́sẹ̀gì sí ẹni tó pé rẹ̀ ní kíní má bèbú kàn tẹ́sí ẹ̀ wàláhì ìdáwà rẹ̀ ti dé ti gbọ́ rẹ̀ ó ti tán inú ẹni tó gbàládá lórí ẹ̀ kì í ṣe dandan kọ́ ọmọ pé dandan wọ́n sá gbọ́dọ̀ gbà rárá o tí ẹni kọ́ sọ sórí bí wọ́n ṣe gbàǹgà náà lára ẹ̀ tó fi lékún ni dìmọ́ tó fi ń sọ dìmọ́ tó fi máa gbàládá ni ẹ̀yin tẹ́ ń ṣe wèrè lórí social media ẹ máa ṣe wèrè lọ àwọn ọmọ correct yín ẹ̀yẹ máa ṣe wèrè bẹ́ẹ̀ ń ṣe wèrè o torí pé táwa ti stop lára wa náà stop nu máa ṣe wèrè so àwọn ọmọ correct ẹ̀ àwọn ọmọ gbàládá wá ti wíkúwì àwọn ọmọ gbàládá kò dí wa lọ́wọ́ àwọn náà máa rówó ra dátà wá ti ń sọ àwọn ọmọ correct ẹ̀ dìmọ́ tẹ́ fi ń ya wèrè sí ìdíwọ́ táwọn fi máa gbàládá sí ṣùgbọ́n tó wà lẹ́mìí wa náà ni pé kẹ́ẹ̀gbọ́ tẹ́bá ti á gbọ́n oríire mí náà tó ní torí pé gbogbo ẹni tí wọ́n náà tún ṣe láǹfààní àwọn náà ti ní commission bẹ́ẹ̀ lọ́wọ́ tán kò sí ní tí ọjà sí èrè fa kò sí ní tí ọgbọ́ oore ní fa bọ́ọ̀gbọ̀ wálẹ̀ oore ni ṣùgbọ́n a nífẹ̀ẹ́ rẹ̀ la ní ọmọ wọ̀ná tó ọba jóná kò sí ní tá a fi rú ẹ̀ sí kọkàn mọ́ wọ̀ná ni ànábì wa kọ lẹ́tà ọwọ́ níta yóò mú lọ fún ọba ẹni tó dìde ń jọ náà nínú àwọn sọ̀hábà pé ànábì mi máa mú lọ nígbà tí ẹ sọ pé ta ní ó mú lẹ́tà lọ́dọ̀ gúrú màrájì nínú gbó ẹni ẹwà dìde ó ní ànàyà orúkọ rẹ̀ ní Habib ibn Zayd al-Ansari Habib ibn Zayd al-Ansari radiyallahu anhu ọlá ànábì máa mú lọ ànábì ní ọya mú lẹ́tà ń lọ mo bẹ́ẹ̀ fi sọ pàtàkì tí ẹ ń pè ní ìmánì fún ani o ọwá mú lẹ́tà yẹn ọwá fún Musailama ní àwọn ọmọ ogun lẹ́yìn pọ̀sẹ̀ tí ó gbà burú lọ́wọ́ ẹ̀rí pé táwọn oníbàjẹ́ yẹn máa ń wá gbogbo ẹni tó fẹ́ gbà burú lọ́wọ́ bóò ni wọ́n ó ṣe ní agbára àjọba lẹ́yìn tó bá pé dáadáa lọ́nà gbọ́dọ̀ dó lẹ́yìn agbára tọ́lọ́ wọ́n náà wà agbára pé kájọ máa ń so ṣùgbọ́n wọ́n ọ̀kọ́ lọ́lọ́ àwọn èlé kí wọ́n lọ́lọ́ láyé èèyàn ni wọ́n máa ń lé èèyàn wàláhì tó bá ti lọ́lọ́ kódà bóò ní èèyàn náwọn tó rò lálágbára ọlọ́run ó sì máa fún ọ ní iyì
tí ó máa gbàgbára lọ́wọ́ wọn tí ó sì máa gbàgbára fún wọn wallahi lazim yóò sì máa bẹ̀rù yẹn sí ọlọ́kàn. àwọn mọ̀dílù wa wọ́n sọ̀rọ̀ àbámádù kan fún ọ̀sán kò tí ì pẹ́ wọ́n àpọ̀ níjókòó yẹn tá à ń sọ̀rọ̀ gbogbo àwọn bàbá wa tó ti lọ wọ́n á sọ̀rọ̀ kẹ́yí ké níjọ́ kan lárúbá kan fẹ́ wá sí olódó nílé kí wa lólódó wọ́n wá dá ètì fún bàbá wọ́n fẹ́ wá ṣe nǹkan fún wọn ní olódó ni o bàmádù tí wádìí bàbá rọ̀bílẹ̀ làwà níwà ń bẹ̀ àbá tí wádìí bàbá sí máa ń tẹ̀lé àdéhùn mọ̀dílù láwọn jọ lọ pé àbá tí wá débẹ̀ bẹ́ẹ̀ ni ń wọ aago 9 lárúbá wòde ó sì da aago 10 lọ́ba dé bí bó ṣe ń dé báyìí bàbá bẹ̀rẹ̀ sí ní kí fún ni pé tí wọ́n ipá gbàlagbà nílùú ti yìí ni wọ́n ń sọ ní lárúbá sí pé àwọn adá àjókòó kábí wọ́n ní bàbá rọ̀bílẹ̀ làwà wọ́n á ń fọwọ́ ra bàbá yìí pé bàbá kì í ṣe wọ́n làwà rí ọlọ́run làwà bẹ́ẹ̀ orí ọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run taari rẹ wà wọ́n lábọ́ àwọn abẹ́wọ̀n fún mọ́mọ́bìnrin ẹni tó fẹ́ fún yẹn nìkan sọ̀rọ̀ pé wọ́n là ń bèèrè ọ̀rọ̀ pé ọ̀rọ̀ láti bèèrè orí ni ọlọ́run lábẹ̀ ló wá taari rẹ wá ọwọ́ a máa gbàsìkò ọwọ́ àdúró kalẹ̀ sọ̀rọ̀ pé àní dábàsìkò ṣe ni so Musailama ọwọ́ amúlẹ́ta yẹn Habib ibn Zayd al-Ansari ọwọ́ amúlẹ́ta yẹn ó fún Musailama ṣe mọ̀ pé adá tó rí ní ẹkùn lọ́rọ̀ rẹ̀ ẹ kọ́kọ́ wo ìfẹ́ tí a ní sànàbí sallallahu alaihi wasallam àwọn ò lè forí gbọ́ tántọ̀rí ànàbí lónìí a lè gbàgbà tí àbíkásí mọ́lúdì rẹ̀ ní táàfi rówó ibi ìfẹ́ ànàbí wà nù ọwọ́ fún ní lẹ́tà kò tó ju lẹ́tà yẹn tó bá ju lẹ́tà lẹ́tọ̀ sá wá á ti mọ̀ kó ó ti jẹ́sẹ́ tí ara ó wá dó ọkà lẹ́tà tí kò mú wáyé Musailama wá jẹ́ lẹ́tà ó wá ká ìbẹ̀rẹ̀ pé salamu ni ala man ittaba'a al-huda min Muhammadin rasulillah ila Musailamata al-kadhdhab Ànábì ló fi kadhdhab gbogbo rẹ̀ min Muhammadin rasulillah látọ̀dọ̀ Muhammadu òjíṣẹ́ Ọlọ́run lọ sọ́dọ̀ Musailama al-kadhdhab òkúrò ayérayé tó ń pẹ̀lẹ̀ lánàbí Ọlọ́run ń bọ̀ wá kàtá Musailama wà rẹ̀ nìké ìwọ tó mú lẹ́tà wá atashhadu an la ilaha illallah sọ gbà wípé kò sọba tí jọ sí tọ́ sí àyàfọ́lọ́ Habibu ní mọ̀ gbà atashhadu anna Muhammadan rasulullah sọ gbà pé Muhammadu òjíṣẹ́ Ọlọ́run àwọn ní ẹni tí mo mú lẹ́tà rẹ̀ wá ṣé wọ́n gbà mo mú lẹ́tà rẹ̀ wá mọ̀ gbà náà ni ọ wá ní òkè kò tí sì kọ́ bẹ́ẹ̀ atashhadu anni rasulullah sọ gbà pé mi jẹ́ tí mo ń sọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run Habibu ní lasta bi rasulillah ǹtí a ń pè ní àkìdánù bóǹkú lọ yọ wà lẹ́mẹ̀ wà dẹ́ dùn lórí ẹ̀ ó ní eré sójì sí Ọlọ́run Habibu ní sórí kú ọlọ́fẹ́ máa pín o Musailama ní sórí kú ọlọ́fẹ́ máa pín o ọgbàfẹ́ nìkan ẹmú wọn a mú ọwá ní kí wọ́n yọ ahọ́n rẹ̀ láàyè wọ́n á gé ahọ́n yẹn wọ́n yọ ẹ̀jẹ̀ wá bò ó wá tó repeat question yẹn pé atashhadu an la ilaha illallah ìgbà tí Habib ibn Zayd tí ò lè sọ̀rọ̀ ma ìtẹ́ ń pè ní àkídà tí ń pè ní ìmá nínú bí ó sì wà lórí ẹ̀mí ẹnu ẹni kọ̀ndíṣà tó bá wà orí rẹ̀ ní kó gbọ́dọ̀ pọ̀ ọmọ nítọ́ gbàgbọ́n atashhadu an la ilaha illallah Habib wà lè sọ̀rọ̀ ó wá sí báyìí atashhadu anna Muhammadan rasulullah bẹ́ẹ̀ ni atashhadu anni rasulullah omeri wa sójì sí Ọlọ́run ẹ wo ìnira ahọ́n láàyè tí a kéèyàn lè sọ̀rọ̀ ma ó ní ẹ bá ń gé ọwọ́ rẹ̀ wọ́n tó gé tí bá ti wọ́n repeat question yẹn ni wọ́n ń gé ṣílíwá ní ṣílíwí ṣílíwù ní búrè wọ́n máa yọ yẹn lẹ́mìí búrè báyìí hatta faraqa al-haya wọ́n kún Habibu ní tó fi kú Ibn Zayd al-Ansari àwọn tí a ń fi omi àtẹ̀jẹ́ wọn tí a ń fi bá wa lọ igi Islam nù àwa débẹ̀ lónìí wọ́n kàn ní ká lọ máa bomi síbi ọgbà lásán ló di wàhálà o so bí ẹ sí pánù ta nínú wa
radiyallahu anhu. Ìtàn àwọn sàbẹ́ tí wọ́n fẹ́ ká máa mọ̀nú, ìtàn àwọn tó ṣáájú wa lọ tí a fi ń pè wọ́n lẹ́ni bínú, torí pé tọ́wọ́ bá ti mọ̀ tán wọn ìwọ gan wò pé kí ni ìwọ náà fẹ́ kọ̀ dámọ̀ fún Islam. Ṣé báwọn èèyàn ni àtìlájọ wà lìjẹ́ náà kanáà kò ṣeé ṣe. Ọlọ́run ní al-waznu yawma idhin al-haqq, òṣùwọ̀n tí ó fi wọ́n sẹ́ńjọ́ náà òdodo ni. Wọ́n gbòsùwọ̀n kalẹ̀ ní tí ẹ fi wá wọn sí Abubakar, tí ẹ fi wọn sí Umaru náà fi wọn sí tèmi náà. Kìlẹ̀kùn wọn ni wọ́n change scale o. Ẹ̀ tí ẹ fi wọn ti Habibu ta sọ̀rọ̀ rẹ̀ Ibn Zayd al-Ansari. So nígbà tí Jibril ibi tí mo lọ nìyẹn, iman inú ẹ̀mí, ṣùgbọ́n àwọn àfáà ní qawlun bil lisan huwa i'tiqadun bil qalb wal i'tiqad bil qalb. Àádá ìtakókò ìfẹ̀mítakókò nǹkan wa qawlun bil lisan, àwọn wà sọ́jáde ẹnu sọ́jáde, wa amalun bil jawari, oríkèríkè yà wà sẹ́tẹ̀lé. Tí mẹ́tẹ̀ẹ̀ta yan ọba pé sára iman òkú ni. Al-i'tiqad bil qalb tó bẹ̀rẹ̀ tí ń yapa síra wọn, in tó ọgbà lọ́kàn nǹkan lọ sọ jáde nífàkù nìyẹn. In tó wà lánìyàn rẹ̀ yẹn qawlun bil lisan, àwọn sọ, wa amalun bil jawari, àrọ́ wà fi sẹ́tẹ̀lé. Nígbà wá bí Ànábì léèrè sọ fún mi nípa ẹjẹ́ ń pè ní ìgbàgbọ́, ẹjọ́ kí nǹkan mẹ́ta ní ìgbàgbọ́ kó sínú báyìí. Ànábì wá ní an tu'mina billah, orígun ìgbàgbọ́ ẹ̀rí bó ti tọ̀lé àwọn náà kọ ọgbọ́lọ́ngbọ́ ó dé ní wa malaikatihi. Wallahi kò sí ẹni tí ó bá sí Islam ọwọ́ yóò fún mo ti fọ́lọ́n sí lẹ́yìn. In tẹ́jì ma pé gbogbo ọ̀rọ̀ àwọn oníṣẹ̀sí kò ní túnmọ̀ ní al-imanu billah, an tu'mina billah, kagbọ́lọ́ngbọ́. Ọlọ́run yẹn ni la fẹ́ júwe o, orígun pẹ́pẹ́ta lákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ ta fẹ́ sọ̀rọ̀ nù. Ọlọ́run tá wá ń sọ yìí ò lè dọ́dọ̀ rẹ̀ báwọn mẹ́sì tó wá lọ́tọ̀ rẹ̀ wa malaikatihi, àwọn tí ó mú mẹ́sẹ̀jì wá náà wa malaikatihi, àwọn màláíkà rẹ̀ àgbà wọn gbọ́ afẹ́mọ́rọ̀ àwọn màláíkà wa kutubihi. Nǹkan làwọn màláíkà yóò mú wá látòkè sánmà, tíra ní nǹkan ẹ wò bẹ́ẹ̀ sí àríjẹ babalá arrangement tó dáa. Al-imanu billah wa malaikatihi, ẹni púpọ̀ dákọ́ nǹkan mí lẹ́yìn Ọlọ́run màláíkà. Kìí ṣe pé àwọn màláíkà ní gbákejì Ọlọ́run wò rárá o, àwọn tọ́lọ̀ wọn ràn wá nígbà tí wọ́n bá ya kí lẹ máa ń pè bí dágámù kálẹ̀ báyìí pé àìrákíkú kíní rẹ̀ pé eléyìí federal ọkàn state ọkàn kìníkà mẹ́sẹ̀jì yẹn bí ó ṣe wá ní o àìrákì pé al-imanu billah tá Allah yẹn ẹn tí ó wà rán wá wá màláíkà rẹ̀ ọláwọn sọ́jà kan ti ń lò. Kí làwọn ẹni yẹn fẹ́ mú wọ́n sáyé? Wa kutubihi, wọn àtàwọn tíra Ọlọ́run yẹn. Lẹ́yìn màláíkà kò dákọ̀ rúsùlù torí pé nǹkan ní màláíkà fẹ́ wá fún wọn. So tí màláíkà ọba tí màláíkà ẹni tí ó pè rẹ̀ lójíṣẹ́ màláíkà wá fẹ́ fún mẹ́sẹ̀jì ni, tó ọba ní ògùn òjíṣẹ́ Ọlọ́run ni mẹ́sẹ̀jì wo ni ẹ fún? Mẹ́sẹ̀jì tó mú wá tí àwo lólò. Tó ọba ní Ọbàtálá ọba kìnnìkan no rárá, wọ́n gbà yìí pé special made ni wọ́n wáyé wọ́n sàwọn nǹkan kankan láyé. Àwọn ìyàwó pé èèyàn lámàlélé yìí wọ́n aṣọ ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n èso jìṣẹ́ Ọlọ́run. Ìmọ̀ yẹn jọ àwọn èèyàn lójú ń gbà náà. Wọ́n lè já ìjànú gan, wà láwọn lè mọ́jọ mànà bí Adama ibi tí Kùránì tó tó jẹ́ oyé adé. Àwọn àbá wa tí wọ́n mú gàlà wà lé ń bẹ náà tí wọ́n ti gàlà dé èèyàn. Ṣé gbogbo èèyàn lẹ́sọ̀ pé kíní ni ó ti wà? Ọlọ́run ti fún olórí súrà kan náà Kùránì tí ń sọ̀rọ̀ nípa àwọn àlìjẹ̀nú. Ọlọ́run ti Ànábì ti ṣàlàyé wọn fún ọ̀nà wo ni ń gbà ọpẹ́rẹ́tì. Wallahi bá ṣe jókòó àlìjẹ̀nú lè wà nù wa táàsì jọ máa kíra wa báyìí. Àti rálìjẹ̀nú rí tọ́kọ̀ fáwọn àlìjẹ̀nú lò èèyàn sí ní tó rò pé àlìjẹ̀nú lò òun sì fẹ́ fẹ́ ọmọ Ànábì Ádámà láyé tá a jọ ń lò yìí ni ó tó sì fáìn, ó sì fẹ́ obìnrin tó sì fẹ́ wò sí mọ̀ ọkùnrin jà obìnrin ni ọkùnrin tó fẹ́ ọmọ wípé àlìjẹ̀nú ló ń fẹ́ bó ló ti wá máa ṣe
gbogbo ọjọ́ tí yóò sì wọ́n dáná wọ́n sì nìka wọ́n sákìdù wọ́n sì nìka wọ́n ta tẹ́ǹtì wọ́n lè wá lọ jábá wọ́n lè kò sí tí mo lè lò kò mí pé àwọn aráwọ̀ èèyàn tí ń wọlé gbogbo náà lè yàn wọ́n lè wá náà dọ̀ wa lọ́nà òkè lọ́nà ọ̀dọ̀ àwọn sásùjà lọ́nà ńlá usásù ni lọ́wọ́ sí wá sí mẹ́ tí wọ́n ní mọ́ pa àwọn àjà náà wọ́n sí wá sí fún tí wọ́n tún sọ ọkọ̀ àti àwọn pọ̀ wàláhì ọ́sẹ̀lẹ̀ ní òwà kì í ní o bó lẹ́ta máa ṣe o ní àdúgbò tí o tó máa sọ pé nílé àwọn gbogbo ọjọ́ tí ọkọ ìyàwó bá ń lérò pé jẹ́ ń lọ lé àná mi yóò máa gbálé ládùúgbò kì í sì ṣẹlé kọ́lá tí ó tún máa káwọn èèyàn kọjá ẹ̀rọ ẹ̀gbùgbàdo tí bá ń jẹ sí ẹ̀mọ̀ ẹ̀dá wọn ni wọ́n tún máa náà sí pé àbúrò ìyàwó rẹ̀ bímọ yóò tún lọ rú bá mi àti ọba àwọn èèyàn bẹ́ẹ̀ ara tó jẹ́ pé ní mẹ́ni àwọn ará oko kí wọ́n tó lè gbọ́ lọ́nà gbọ́ máa ń jìnà díẹ̀ torí àwọn rí àwọn torí pé ọ̀nà ẹ̀bẹ̀ làwọn àǹjẹ̀nú náà ni Yorùbá ń pè ní ẹbọra ìwìn irúmọlẹ̀ ọ̀rọ̀ gbogbo àwọn ìsìláhàtì tí wọ́n fún yẹn àǹjẹ̀nú náà ní ó ti nà lómi ìpadà láti àbà láti inú oko tó ń nàdábà tó bá sọ pé kò sí kíní pẹ̀pẹ́ ìfilẹ̀ àwọn àfáwọn ọmọ ẹ̀kọ́ tí wí fún nígbà tí gidi tẹ́tì ń wọ́ye àwọn ògùn tí wọ́n rí ń gbà náà àwọn ṣẹ̀gó tí ẹ̀rọ pé kí lórúkọ rẹ̀ wà lẹ́wọ̀n lè jọrọ̀ ọ̀gá ntálì jẹ̀rù sì fẹ́ wá sí náà ní kọba ayé mẹ́rin yìí jẹ́ ọ̀gá ntáwọn ṣàyàtì àwọn ọmọ ogun èṣù tí wọ́n fẹ́ sí náà ni pé kí wọ́n gbàgbọ́ yín jẹ́ sọ́lọ́ kẹ́ ẹ mẹ́rin gbàgbọ́ ń pa ìjọba ẹ̀kẹ́ àmọ́ kẹ́ ẹ wò pé ayé náà ní gbogbo ẹsẹ̀ kéde o ìlópin sí. mo rò kó ti yé báyìí wọ́n kù túbì hì àwọn tíra rẹ̀ tẹ̀pẹ̀ tíra ni ó mú wa àwọn oníwà fún ní tíra wà rúsùlì hì àwọn òjíṣẹ́ rẹ̀ tí bá ti ń bọ̀ ta ni ó mú tíra wà fáwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ inú iṣẹ́ tí wọ́n jẹ́ fún yín ni pé bóò lẹ́ẹ̀sìn lo ayé yín tó ti báyìí bóò lẹ́ẹ̀sìn lo ayé yín tí òfin ní pàlìkì àmàlà wal yawmil akhir ayé yìí ẹgbẹ̀fẹ́ gbàbẹ̀ kọjá ni in tó wá lè kó bá yí táyé yín tí òfin ní di pé yóò kó bá yín lálìkì àmà àlèkọ́dà kádàrá ní kálukú ń sáré rẹ̀ tẹ́fin dẹlẹ́bọ ẹ̀rí pé bí wọ́n ṣe tó bó ṣe tẹ̀léra wọn so mẹ́fẹ̀ẹ́fà nu orígun tí gbàgbọ́ nínú kéèsì léyè sórígun Islam káwà mú number 1 al-imanu billah kí ni túmọ̀ rẹ̀ kagbọ́lọ́ ń gbọ́ tàbá sọ ń pa pé kagbọ́lọ́ ń gbọ́ pé al-iman billah Allah tí a ń sọ tẹ́láwọ̀ kèfèrí wọ́n tara wọn wọ́n ni aláwọn òòsà ní wọ́n wá lọ gbé òòsà kan jáde tí ó ní apá méjì báyìí ẹ máa gbọ́ ọlápá méjì wọ́n gbé òòsà jáde àwọn oníṣẹ̀sí wá gbé jáde ó no aláìtí ẹni ẹ máa sì ní o dára wọ́n wá mú ọ̀rọ̀ àwọn Lárúbáwá wá ìkànnù àwọn àfáà Lárúbáwá tí ń ṣe wá sí sẹ́rí wà láì mọ́ fọ́lọ́ sílẹ̀ rí bídí àwọn fọ́yàn lórí kéde kó rí èyàn ò pé tó ṣe jẹ́ pé tẹ̀yàn bá ṣe bídí yóò tó nílà àká ìlú àbá máa ní ká máa yọ sí but aburú tí ń bẹ́ẹ̀ gan tẹ́mi fi ètì ẹ̀gan ni pé kéde kéèyàn ọ̀gbọ́n bídí à wà láì olóṣì ni ní máa ń dalà kéèyàn rú ni tó bídí àbá fẹ́ mẹ́rin wá báyìí yọ ọ̀rọ̀ tí ó máa sọ báyìí fún ẹni tó bá jẹ́ ọ̀dọ̀gbẹ̀ yọ́ bẹ̀lẹ̀ máa kó gbàdúgbò báyìí ẹnìkan ní ẹ̀yìn àfá ohun súnà ẹgbẹ̀ ń sọ pé àwọn àkóhùn bídí àṣẹ gbogbo lórúkọ rẹ̀ ẹ̀ mọ̀ yìí pé súnà ẹ̀rí tẹ́ ẹ bá ti mú wá báyìí ẹ̀rí tí ó kó yẹn ní papá mọ́ra tán táwọn bídí ò lè jàjàbọ̀ ń bẹ̀ tó wọ́n wà máa nígbà tí a ń fún kinní mẹ́lẹ̀ tí wọ́n ń jà pìtìpìtì báyìí nígbà tí èèyàn lọ gé fídíò àfá alápáwá tẹ́jẹ́ má ti ogun bídí à kódà tó tó rò mọ́ kí ó nu wọn tí a bá ti rí Lárúbáwá báyìí wọ́n ní Saudi
kọ́kọ́ máa wò nàbà ibi mistake máa wá fún ọ ní owó ní Saudi ó no àwọn tí a ní ẹ̀sìn wọn gángan àwọn tí a lẹ́sìn wọn àwọn Saudi ibi ẹ ti lọ gbẹ̀sìn wa àwọn ní à ń sọ̀rọ̀ yìí ọjà nàbà wà ẹlòmíì kódà kọjá Saudi ẹlòmíì ọ̀rọ̀ mú fídíò àwọn Lárúbáwá tí a ń jó ó no wọn ní òṣòro ní ẹ̀sìn ṣe bí àwọn Saudi ní jó yìí ọyọ kọ́ bá dé fídíò mi tẹ́ ti mutí náà tó tẹ́ ti mutí ń bẹ̀ ní Saudi ṣé ànábì ò ti sọ̀rọ̀ ọ̀lẹ̀ sallallahu ó ní mo alaihi fi nǹkan wasallam. méjì ilẹ̀ fún yín tẹ́ ẹ bá ti gbá mú Quran àti Sunna kọ́sọ́ pé mo fi Saudi ilẹ̀ fún yín kọ́sọ́ pé mo fi Maka ilẹ̀ fún yín mo fi Madina ilẹ̀ fún yín ó ló sì á máa mọ́rọ̀ pé ẹnìkan wọ́n ti bá ń Saudi wọ́n ń jó Saudi ó no wọ́n àmọ́ pé lórí sábẹ̀ ó no ọ̀yá àmọ́ lábá ní jò yìí ó ẹlẹ́ẹ̀kejì alhamdulillah àwọn àfáwà tí ẹ gbélé Lárúbáwá ni ìsọyìn lórí social media mo wà àfáà kẹ́kẹ́ ẹ̀yìn sí àpònú tó tó báyìí náà o ẹlòmíì yóò àgbẹ̀ àwọn Lárúbáwá tí a ń lo shimak sẹ́rí shimagu ó pín sí méjì àwọn tí láwọn tó bá gbé àga sẹ̀rífù sórí lérà àfáà Saudi kankan mọ̀pàrọ̀ tó jẹ́ pé àga sẹ̀rífù ní ọmọ kú sórí báwọn àfáà wọn sì mọ́ múra yàtọ̀ o almost 80% àfáà Saudi wọ ìgbága sẹ̀rífù sórí o shimagu wọn ìṣọwọ́ tí wọ́n lò gan yàtọ̀ o kódà àwọn tó bá tó jẹ́ kí nínú wọn pátápátá white ni wọ́n máa ń lò àwọn àfáànù wọn àwọn àfáàmì náà máa ń lò rẹ́díò but culture tí wọ́n ní pé kí wọ́n da kíní yẹn borí àti ó ti wá mọ̀ kódà tó ọba ní ojú wàhálà tí wọ́n ò tí sọ wọn pé ẹni oníké òní ẹni èso oníké tó ọba ti rí lọ́wọ́ ti mọ̀ pé eléyìí èso oníké eléyìí oníké kódà nù rìn wọ́n lè mọ̀ rẹ̀ ó lè mọ̀ rìdí báyìí tó jà kí àwọn ará ilé. dọ́hùn rẹ̀ àwọn tí ó jẹ́ ìgbẹ́ni takínọ́ yẹn ẹran akọ àwọn oníṣọ àlòkù aṣọ Okay, àwọn wọ́n wà lọ tó ló gbé kìíní àgàṣẹ̀rí fìdí bí kódà àwọn tí ń pèrò kọ̀ọ̀dọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́kọ̀ bàtà wọ́n fọ́ mú tí wọ́n máa ń fọ́ orí wọ́n fọ́ mú kìíní sinmi wọ́n bàjẹ́ olóòmọ̀ gbé sókè bàtà ń pèrò ní ìgbèrò tọ́lọ́kọ̀ yìí làwọn dà fún. so ẹ̀wọ̀n lè rí kọ́ wá lọ mú fídíò rẹ̀ wá kó sọ pé ó no àwọn náà ṣe kékeré o yóò máa lásìgà lẹ́gbẹ̀ẹ́ títí báyìí yóò máa lásìgà lẹ́gbẹ̀ẹ́ so ṣàìtọ́ ń ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ dẹ́ jìnà gẹ́ yóò máa lásìgà ẹ̀kẹ́ sẹ́ńtì lásìgà lẹ́gbẹ̀ẹ́ títí tó a sọ fún pé ó ní o ẹ̀wọ̀ lórí láwà ní ṣé láwà ní láwà sórí mo rò pé yorùbá ẹ̀yẹ wa báyìí ọlọ́run àáfàá alẹ́ lábáwá tí ó gbé wá tí ń ṣe wá sí ẹni yẹn tú àdífì wọ́n wá ń translate ẹ̀ sí English àwọn kíní ẹ̀ wá lọ wá èrè wá látòrí kíní wá ní àlá àwọn ènìyàn ànábì ń sọ yí pé sallallahu alaihi wasallam. ọlọ́run ọba àlékè ọlá ó ní ọwọ́ wà kíní tàyàdẹ́ ìyẹ̀mí iná ọwọ́ rẹ̀ méjèèjì sì ní ọ̀tún ni o pé ọlọ́run lọ́wọ́ wà kíní tàyàdẹ́ ìyẹ̀mí iná wọ́n wá ní tẹ́tí rí wọ́n ti júwèé ọlọ́run fún wa kódà pásítọ̀ òpònú kan jáde òun náà wá gbé wọ́n wá lọ wá èrè kíní ẹ̀ wá wọ́n wá mú apá ọ̀tún báyìí wọ́n wá fi ọwọ́ méjì síbẹ̀ wọ́n á ní ẹ wo ṣé ẹ ti rí pé n tí ẹ ń pè ní àlá ni o wọ́n lánàá bí wọn lójúwe rẹ̀ pé tí ẹ bá sọ bá ń fún ọ ọlọ́run tá à ń sọ yìí ta ní jẹ́ bẹ́ẹ̀ Allah ọlọ́run yìí ọlọ́wọ́ ọwọ́ rẹ̀ ó sì pé méjì tí n bá lọ́wọ́ rẹ̀ pé méjì kì í ṣe pé n tí mò ń sọ ni wípé ọ̀tún òsì wà máa gbọ́ ànábì sọ bá nínú ẹ̀kọ́ a ní alẹ́ adabu ma Allah a ní alẹ́ adabu ma Rasul a ní alẹ́ adabu ma al-ulama àwọn ẹ̀kọ́ wo la máa ń bá Ọlọ́run lò àwọn ẹ̀kọ́ wo la máa ń bá ànábì lò àwọn òjíṣẹ́ Ọlọ́run àwọn ẹ̀kọ́ wo la máa ń bá àwọn àfáà lò àwọn ẹ̀kọ́ wo la máa ń bá àwọn aṣáájú lò ẹjọ́ mo fẹ́ ká farabalẹ̀ so nínú àwọn ìròyìn kan bẹ tó bá jó ní kéwú tó o bá fẹ́ tú kéwú o gbọ́dọ̀ fi ròyìn Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kì í ṣe pé tó o bá fi ròyìn rẹ̀ kì í jẹ́ wípé ọdẹ́sẹ̀ o máa gbọ́ o ṣùgbọ́n wọn ò ní ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run ìní tánà bí n sọ ń bẹ o ẹ̀rí pàwọn bàbá wa náà wọn èé gbé ọwọ́ ìní ọwọ́ òsì
wọ́n ní ọwọ́ àlàáfíà. So ànábì wa ní tá a bá sọ fọ́lọ́ lọ́wọ́ méjì má máa gbọ́ yé pé ìkan jẹ́ òsì gbólóhùn òsì yẹ lànàbì fẹ́ ṣe náà fún ipò bẹ́ẹ̀. Sallallahu alaihi wasallam. Méjèèjì tiẹ̀ náà wọ́n máa pè ní pé ọ̀tún ọwọ́ rẹ̀ ọwọ́ alálùbáríkà ọwọ́ ọ̀tún. Ẹ̀kọ́ tá a máa ń ní pẹ̀lú Ọlọ́run nínú àwọn ìtumọ̀ bí kéèyàn sọ yí pé Ọlọ́run gbàgbé kẹ́límà yẹn gbọ́dọ̀ fi ròyìn Ọlọ́run anesiyan kódà fún wákàtí àwọn má gbàgbé mi ò lè má gbàgbé wákàtí kúkú ni ọba jẹ́ gbàgbé ibúra yìí farọ́bùnà làyànsà Ọlọ́run ìgbàgbé nǹkan láyẹ̀ nílú wọ́n làyànsà kò tíye nínú àwọn àròyìn tó yẹ pé inú ẹ̀kọ́ ló wà tá a máa fi ròyìn Ọlọ́run tá a bá bẹ́ẹ̀ ṣe ta ni lè jẹ́ káìsàn séyàn Allah. ta ni Allah. ṣùgbọ́n nígbà tánà bí Ibrahim ròyìn Ọlọ́run bọ̀ ó ní òun lọba tí ń fún mi níjẹ àti mu òun lọba tí ń ṣe gbá tí ń ṣàwo ọwọ́ ni wá ìdáàmà rí dítù kò sọ pé tó lọ bá ìṣẹ̀ṣe mí ó ní wá ìdáàmà rí dítù fàwọ́ ẹ̀sùn ni nígbà tó jẹ́ wípé àìsàn yìí nǹkan tó kàn kọ́ ni in tó kàn bá wá kọ̀ àìfi ti sọ̀dọ̀ Ọlọ́run tó ní bí sẹ́pà àmọ̀pọ̀ náà ló ṣe o ṣùgbọ́n inú ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ a wà sọ pé bí n bá ṣàìsàn Ọlọ́run ni ó mú wòsàn wá. Wala fa'ilun lil khairi wa sharri ba'dahu wa min adabi lasna lahu nasibu sharra wa min adabi lasna lahu nasibu sharra wala fa'ilun lil khairi wa sharri ba'dahu wa min adabi lasna lahu nasibu sharra. Nínú ẹ̀kọ́ wa min adabi gbogbo ohun tí ọba dá lẹ́ẹ̀mà fi ti sọ̀dọ̀ Ọlọ́run gbogbo ohun tí ọ̀dá yẹn máa yọ kó máa kó náà ló sábà bí rẹ o ṣùgbọ́n àníbìtì wo Yúṣàù àti ànábì Mùsá alayhi salatu wassalam tọ́jọ́ máa kéwò rẹ̀ nígbà wọn jọ ń jáde lọ tí ẹjọ́ ń travel Mùsá fún lẹ́ja pé ẹja yìí ibi ẹja ẹ̀ bá ti di alààyè ọ̀nà ibi tó bá gbà lọ ibẹ̀ ni ibi tí a ti lọ kéwò ojú ọ̀nà ibi tó bá gbà lọ but kò sọ fún Yúṣàù pé ibi tẹ́já bá ti dá láàyè ọkàn fẹ́já ní lọ́wọ́ ṣùgbọ́n Ọlọ́run tọ́rán Mùsá Ọlọ́run sọ fún Mùsá pé ìwọ Mùsá o sórí ẹja tó mú lọ́wọ́ yìí o ibi tó bá ti di àlàyé ọ̀nà ibi tó bá wá gbà lọ ọ̀nà ẹbẹ̀ ìlọ̀rọ̀ àfà tí ó ti kéwù rẹ̀ lọ́nà tọ̀lọ́ Mùsá kà mẹ́ja ó fi lé Yúṣàù lọ́wọ́ wọ́n wá ń lọ wọ́n débi omi wà nígbà wọ́n débi omi wà tí wọ́n fẹ́ mú mi omi ta sí wọ́n fẹ́ sálù alájá yìí omi ta sí ẹja dàlà yìí ọtọpọrọ ọbọ odò lọ Yúṣàù sọ̀rọ̀ tá a bá sọ̀tà ní ìsìn lọ́dọ̀ àwọn dìdìrín ọ̀tẹ̀ ẹ̀sìn tí wọn ò gbà kankan àwọn ọmọ ní sẹ́yìn fún àwọn mùsùlùmí máa ń parọ́ séèyàn lè rí adúrú èèmà tó bá ẹja gbígbẹ kọ́ wá dàlà yìí kọ́mọ́ pariwo pé yé ẹwà ẹja ló ti lọ yó sẹ́yìn wọn mọ̀ sọ bẹ́ẹ̀ àbí wọn ò ní sọ bẹ́ẹ̀ ni wọ́n lè sọ wípé irọ́ ni dẹ̀dẹ̀rin ni ẹni tó bá sọ bẹ́ẹ̀ dẹ̀dẹ̀rin ni àwọn àsọ fún pé inú àdíìsì Yorùbá ní ẹ̀ẹ̀kan ní afífìlà péré ní máa ń níyì ma Yúṣàù ẹ̀sẹ̀ máa tẹ̀lé ànàbí Mùsá alayhi salatu wassalam ọ̀pá ti dejò ó ti tọ́ ọba bíyá gbogbo ẹ ti wú fún gbogbo ẹni tí ń tẹ̀lé ànàbí Mùsá tó dùn ojoojúmọ́ mẹ́rẹ́kù ni bí ẹjẹ́ bá dà láàyè ọ̀gá ń dára ni kò jọ lójú sẹ́lẹ̀yìn ní àjọ lójú ọ̀pá ti dejò ó ṣejú ẹ̀ gbogbo nǹkan ló ti ṣẹlẹ̀ so kò lè pariwo kọ́sọ̀ mẹ́kẹ́ òkè ẹja wọn bá ń yàjò lọ ẹja tọ́jà fún mi nù nígbà Mùsá tó wá dé ibi tẹ́bi ti pa wọ́n lọ sọ fún Yúṣàù pé á ti ná gàdá àná làkọ́dílà kí iná ní sáfárì náà àdá náà sọ̀bà ọya Yúṣàù tó lọ́wọ́ sọ fún pé ẹja náà ní kí wọ́n máa jẹ
Ọlọ́run sọ fún Musa pé ẹja lẹ́ẹ̀ máa jẹ o záàdù yín nù o ẹ máa jẹ tí bá ti ń pa yín bí ẹ ṣe ń jẹ ní ọmọ sọ ní padà tó fi lọ kí ó tán ẹja náà lẹ́ẹ̀ máa jẹ. Ọba ní ọ̀gbẹ́ni bá mú ẹja ìrìnàjò yóò yìí sí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tọ́ níbo yẹn níbi bí àwọn àfáà ní nínú ẹ̀ tán àbí ànàbí wa sallallahu alaihi wasallam tí máa fi ń ṣe ìyára ní pé ànàbí Mùsá ní sùúrù wọ́n fi sùtá kan jù báyìí lọ fàṣọ́bàrọ̀ àwọn mẹ́sẹ́lì wọ́n fojú ànàbí yìí sáré mọ̀ọ́bó tó ń ti bẹ́ẹ̀ kọ́kọ́ play ṣùgbọ́n bí Mùsá ò sí complain nígbò débi ọ̀rọ̀ àjò mímọ̀ tó fẹ́ wá mà lọ ọ complain o onílàkọ́dínlà kí iná mi safari na hada nasaba. àwọn àfáà ní wà láìrìn àjò kí ó kò yìí sí wà complain. Tamannaita tumusi. So Musa báyìí ẹja dẹ̀ lọ́ba ní ọ̀gá wà má ansanihu illa shaitan an azkurahu. Ọ̀gá èṣù ti jẹ́ ń gbàgbé kọ̀sọ́pọ̀lọ́ ń jẹ́ ń gbàgbé ta ni máa ń mú gbàgbé wá ṣùgbọ́n gbà tó jẹ́ pé nǹkan tí ọ̀dá ọwọ́ àti sọ́dọ̀ èṣù ta'adduban ma Allah. Kódà lára ta'adduban ma ar-rasul Ọlọ́run ní wa wajadaka dọ́ọ̀lan fahada. Kí ni túmọ̀ dọ́ọ̀lù síbẹ̀ ń tọ́ sọnù ni tó bá fẹ́ túbọ̀ àwọn àgbẹ̀ pé àríwá ànábì ilẹ̀ ń tọ́ sọnù sánàbì sọnù tẹ́lẹ̀ sánàbì kọ́kọ́ ṣẹbọ rí. Inú ìtumọ̀ ara ń tá a fi máa ń mọ àwọn àgbàlagbà jọ̀hún tí wọ́n gbọ́ kéwúyé látòjú àtòdì bí bàbá wa gbani mádùn lárọ́ bí tí wọ́n fẹ́ túbẹ̀ wọn bàbá ní wàá wajadaka dọ́ọ̀lan fahada arí ọlẹ́ tí ọmọ nǹkankan fahada àwàlà kọ́ńkéw. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ gí ọ̀kẹ́ arí ọlẹ́ tó sọnù sánàbí sọnù sọ́sẹ̀ bọ̀ rí tẹ́lẹ̀. So adabu ni but kò lè yẹ tí ọba bá wa wọnú ìsìláàmù yìí kó kéwú. Tọ́nà bí wọ́n sọ pé àkílítà yẹ̀dẹ́ yẹ̀mí náà àwọn ọ̀rẹ́ méjèèjì tó ní o ọ̀tún ní o àwọn wèrè wọ́n lọ ń gbé òsà ọ̀tún wá wọ́n lọ gbé òsà wá wọ́n ayapá méjì sí pé aláwùmọ̀ rẹ̀ ó ṣe kẹ́ sí ọ àwọn àfáà tí ọ̀ tọ́jà pé káwọn kan lòdì àṣàlàtù wọ́n kàn pa owó lóde kankan ní àmà tí wọ́n máa jó kankan àwọn náà káwọn obìnrin ọkàn tó wájú wọn táwọn bá ti ń jó wájú obìnrin tó fi ń jó wájú rẹ̀ làákàyọ̀ lọ kó sí ni àwọn ní àwọn ó no ní ìṣe gbogbo àwọn àdìsí ta sọ pé kẹjá parẹ́ náà nu àdìsí wo lẹ́ ń parẹ́ wèrè mọ́ ni kèfèrí lọ́wọ́ dáwà lálẹ́ sí ọláyà báyìí ó nu bó dà sí fẹ́ máa sí ní ìṣe ó ní sọ pé child abuse yẹn wọ́n ní ìyàwó Aisha kẹrin wọn sọ pé ó fẹ́ lọ́mọ ọdún 6 ó wọlé ti lọ́mọ ọdún 9 tí àdí pé child abuse ní irú àwọn àdìsí bá ń tẹ nípò àrígbàwà ẹ má jẹ́ àkà mọ́ ibi ẹ ti ń sọ àwàlẹ́ àwọn yẹn sì gbarí sáà sì jáde wọ́n sì sọ baálẹ̀ Yorùbá 5 tí wọ́n fi ọmọ 8 years 9 years ní 18th century kìí ṣe kódà ní ọ̀fífẹ́ kan wà ń bẹ̀ Aláàfin kan wà ń bẹ̀ wọ́n sàdá kan wọ́n bá wọn mo rí lórí social media láìpẹ́ kódà wọ́n tó wá sọ pé nílùú òyìnbó ní London so gbogbo 17th century 18th century wọ́n sì ń alápò èèyàn lè fi ọmọ ọdún 7 ní sẹ́ńtúrì gbà náà lọ tó bá mú gbà náà tí jẹ́ ń bá dáko tí ìbá ti pórí yẹn dárò ṣé ẹ̀mọ̀ pa arákù báyìí ni náà ànábí Ádámù gan 60 feet ló fi ga ọmọ ọdún bíbọ̀ tí ń dákọ ó jù ìyàwó tí kálukú gbélé lọ ẹlẹ́ẹ̀kejì a máa ń rán nílẹ̀ wa peter wà. lọ́fíìsì kan dáa ní sẹ́ńtà. ok ọkùnrin kan wà ọ̀nàgá wa ọba gbé káàdì lèmi lọ kí ọgbọ́n gbowó Absalam tá mo á wo déètì ọgbà ẹ̀sẹ̀ mo ní ọmọ 17 years ní ọkùnrin tẹ̀wọ́ ó tó wà wákà wà níbi tí n kà Absalam kẹ́kẹ́ tó kó sí mi Absalam tẹ̀ǹkú ẹ̀ tó ó bẹ̀ tó wà wákà wà níbi Absalam tá ní mi ní tá. torí bí báwa ṣe ń rán bì gbogbo nígbà táwa ń rán bì sọ yẹ ká tó wá máa ronú bà náà ẹgẹ wàlẹ́ ọmọ sísè àti ẹ̀ńsọ́ ń gbà náà ó ju ìyàwó ẹlòmíì tó gbé inú ilé lọ ní fọ́gbàdì tí báwọn ọmọ aráàlú èbò náà wà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rọ́ ọmọ 13 years wọn tí ẹ máa kọ́ ọmọ 13 years àwọn ni ṣé bí àwọn ọmọ 13 years wọn dáṣẹ̀ máa pètà lórí ẹ̀ bó ṣe ń wọlé lọ́jà gbé máa ọjọ́ ti lọ lórí rẹ̀ o
ọkàn rán ni o tí bí ogun nǹkan wa lọ́rán adìẹ wa rán ẹran wa rán adìẹ ìbílẹ̀ wọ́n rí sí ó báyìí ni wọ́n kàn máa ń dùn ni àgíríkì wọ́n sì láàrin oṣù mélòó kan ó ti ní bọ́ọ̀pù à sẹ́gbẹ́ kẹ́nà wájú ni. àwọn àpò wa kúrú láwọn. so ìyóò ní wọ́n bá àwọn àbá olódo tí òkè oyanjú ké ẹ̀wù nìṣe ẹ̀yin náà méjì àkàrà àdìsí wọn lánàá bíi china bíi òsì ló ṣe dìde mú ọ ni. yẹ̀rì má tọ̀ fún ọmọ 13 years jò ní sọmọ nàìjíríà lọ́fẹ́ ni ńgbà ní òsì tí pépà gbé ọmọ 13 years jáde ọmọ Egypt ni ó ju ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kálukú lọ kálukú dá lé nínà. ìyá mi ti fẹ́ wọ sí ti sáńkó báyìí lónìí. wọ́n ní ìyá mi ó ti fẹ́ wọ sí ti bí ó ṣe rí ní ìgbà mo ti sọ́ńbì náà rí báyìí gbàtà àti wá sí ní kíní lárúbáwá tí tọ́wálé tí a ní kí n dúró tì tí wọ́n ń béèrè èmi dáńgbà mọ́ra lárúbá mọ́ kàwùkà tó a jẹ pé dọ̀bálẹ̀ dáa ni ó yẹ kí èèyàn mọ dọ̀bálẹ̀ fúnra àwọn ilé nígbà tí ó béèrè èjì mi tẹ́mi ta jọsọ èjì fúnra wa mo kì í ná nílẹ̀ wa nílé rọ̀jú àṣẹǹtẹ́ mi ń wò pé kì í ṣàgbàlagbà bí àbúrò mi kẹta ní tọ́jẹ́gbà so ọwọ́ ń sọ fún mi ọwọ́ ń fọ́ tẹ̀mí kó pèsè mi jẹun ni wàláì mo máa ń jẹun. so kéèyàn sọ pé aláwọn ni àwọn olóòṣà ni wọn ń da àwọn àbá àdìrì láwọn ake inú tá à ń sọnù ara ń tẹ ní ká yẹ fóònù náà sí wọn gé ni alẹ́ ádàbùmọ́ Allah kódà ó wà náà àdìsí gan táwọn fẹ́ tó àdìsí ànábì ní khudu minal a'mal ma tutiqun ẹ máa ṣe ń tẹ́ ẹ bá lágbára nínú àwọn ẹsẹ́ tó wá fẹ́ ṣèjọsìn rákà méjì lọ lágbára rọra ṣe kó o sì jẹ́ kó máa lọ bá ń pé lójoojúmọ́ màá sí rákà méjì má wò pé mo fẹ́ yan 100 rákà ànábì ní fa inna Allaha la yamallu hatta tamallu ìyẹn làwọn àfáà ń pè ní mushkilul hadith àwọn àdísì tí ó dá ìṣkáàlù lẹ̀ ọ̀nà tàbísì ni wọ́n ń gbà dá ìṣkáàlù lẹ̀ ó lè jẹ́ min jihati al-ma'na ó lè jẹ́ ń pa kókó takora wọn lójú so gbogbo lásì fẹ́ túbẹ̀ ní ìsìn tàbá ní pé fa inna Allaha la yamallu mọ́lá kí n kó súnyàn ni ọwọ́ afẹ́ fi sọ́dọ̀ lọ pé torí pé Ọlọ́run ò ní kó súsú ọmọ kí ó túbà ẹni tí nǹkan bá ń sú ọ̀lẹ ni Ọlọ́run èsì sọ̀lẹ̀ ànábì dẹ́ lò fọ́lọ́ fa inna Allaha la yamallu hatta tamallu ọ wà ní torí pé Ọlọ́run ò ní yẹ kò ní kó lẹ́ni tí ó máa kọbi ara sí yín hatta tamallu tí ó fi sẹ́yìn tó bá ti sú yín bẹ́ẹ̀ kò wò yín mọ́nu ẹ má kọ́ ládàálẹ̀ fún ṣé àkè adabu Allah nìyẹn so Ọlọ́run tá a ní ká sọ yìí tá a ní pé al-imanu billah àgbàgbọ́ àkọ́kọ́ mọ̀ pé ta ní jẹ́ bẹ́ẹ̀ Allah kí ni ìtumọ̀ Allah al-ma'bud ẹni tá à ń jọ́sìn fún ìtumọ̀ rẹ̀ nu al-ma'bud níbo ló wá wà ṣé ń bẹ ṣé yẹ sísè àbí òsì ìmánì táwọn kọ́ ní pọ́lọ́ ni pé al-imanu bi wujudihi á gbà pé ọba tá à ń sọ yìí ń bẹ all exist ọ̀rẹ́ sàlám ayákùnrin sà ẹ̀rọ yẹ́sà so á gbà pé ń bẹ kí wá ṣe pé nítorí wípé ààrí àwọn olóyìnbó tàbáwọn fìlọ́sọ́fà wọ́n sọ wípé ń tọ́ ọba rí ní kọ́ gbàgbọ́ kọ́ lọ nínú Islam ìntáàrí tá a gbàgbọ́ lọ́dọ̀ tiẹ̀ náà ọ̀gá tó bá sọ bẹ́ẹ̀ nígbà tá a wà ní skul ọ̀gá kan fẹ́ kọ́ wa ní philosophy torí rẹ̀ máa sọ̀rọ̀ àmì díkọ́sọ̀ ẹ̀ pé mo ò pé bóyá jọ́ kan yóò kọ́ wa débi irú nǹkan báwọn kí wọ́n á da kíláàsì rù torí tó wá sọ fún mi pé ṣàpá àmọ́ ń gbọ́ nígbà tó ṣe pé bọ́rọ̀ kọ̀ sí ni àṣìṣe so pé wọ́n sọ pé àwọn oníṣẹ́ philosophy wọ́n lọ́wọ́ ẹ̀ 60 wọ́n ní nǹkan kan gbogbo ẹ̀ka wà by nature ni information náà ni àwọn afẹ́sí kọ́ọ̀sì káwẹ̀ kan wá wò bóyá wọ́n sọ fún aná pé bóyá kọ̀ ẹ̀ 60 bóyá torí pé àti fojú rí òkè yóò bá gẹ́gbà wọ́n ní ọba táàrí táàrí sí ọwọ́ rẹ̀ kìí ṣe orin àwọn Christian o ọwọ́ àánú kọ Yorùbá tí àbáyẹmí ẹlẹ́bùrú báyìí ni mo sọ níjọ́ Sunday tọ́lọ̀ yìí tí àbáyẹmí ẹlẹ́bùrú tí a kà ọ̀rọ̀ wọn náà láti máa ṣe rọ́dù fún Islam ò ní di wàhálà yìí tẹ́ ẹ̀ mú bọ̀ tẹ́rù pé ẹ́fíta kò Islam tàwọn fi ṣe bí lálà padà so Ọlọ́run yẹn tó bá ní coexist pé torí páàrí nǹkan náà wọ́n ní ọ̀gá ẹ̀ ní láàkáì tó bá ní ọba jẹba ẹ̀rí ò lè gbà pẹ́ ní láàkáì ẹmú láàkáì jáde kí n rí báyìí torí pé ń ta bá rí lágbàgbọ́
but kí là pẹ̀ tọ́ onílàáká náà ṣe bó òun wọ́sọ òun mọ̀ pé òun ló ń wọ́sọ pé àpẹẹrẹ la fi mọ̀ pé nílàáká yìí àpẹẹrẹ náà láti mọ̀ pọ̀ lọ́nbẹ. Òun ọ̀ya wèrè náà òun mọ ọ̀rọ̀ aṣọ tó ń bọ̀ òkè owó tẹ̀ ń sọ yẹn sáìn lẹ́ ń sọ fún wa pẹ̀ nọ́mà sáìn làwọn náà ó rí i pé ẹnìkan ló dá sánmọ̀ yìí ẹ wá dúró wàhálà táwọn bàbá wa ṣe kí wọ́n tó ṣe dẹ́kẹ̀ mọ́ṣáláṣí ẹ wá wo sánmọ̀ bó ṣe wọ́n mọ ẹgbẹ́ni wá ní ìsúwẹ́tì ọ̀gbọ́dọ̀ tán yóò rà kì í bí kan yóò ṣe gbá ẹ̀tẹ́ náà ní ọgbọ́dọ̀ ṣe ẹ wá dúró òkò tí ẹ ń kóbò òkò tó wà ń bí sánmọ̀dà. ẹ mú jáde ọlọ́run gan tó challenge wa pé ẹ̀wù alítà rọ́mí fùtú rí ǹjẹ́ rí bìkan tó ti ẹ̀wà crack bí kan pé eléyìí ọyẹ. láti jọlẹ̀ ẹ̀ ti dáyé. kì í tún wá sí pé lẹ́lọ́ kọ́kọ́ dá kó tó dá sánmà lọ dá síwájú ilẹ̀ ká má lọ fẹsẹ̀ tilẹ̀ wọ́n wá ń ṣe kan kéré ara o òun èyí ṣe wà lápò tó ṣe nǹkan innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. àwọn lọ dá sánmà àti ilẹ̀ ọ̀dà gbogbo nǹkan fújọ́ méje kì í ṣe fújọ́ mẹ́fà ọwọ́ àfijọ́ keje sí mi rárá ọlọ́run ní wà máa massana min lughub kò rẹ̀ wá débi bá sinmi ṣùgbọ́n àkànfẹ́ pẹ́yìn tẹ́ ń bọ̀ pé béèyàn bá ṣe lágbára tó kọ́ ní ṣe máa ń lò kẹ́lẹ́ àwọn kéèyàn máa ń fètò sáyé èyí sí nǹkan ni. ọba tá à ń sọ ẹnìkan Ọlọ́hun ò lè gbà pé iná ń bẹ àbálìjẹ náà ń bẹ torí pé àfojú rí Ọlọ́hun ò lè gbà wípé Ọlọ́hun bẹ torí pé àfojú rí wípé ọ̀dà ṣàìtọ́n tẹ́yìn àfáà sọ pé tó bá dijọ́ gbẹ̀rẹ̀ kàmé èso ọ̀wọ́ náà ṣé bẹ́ẹ̀ nínú náà ni ẹ ti dá wà á lè tàtà àṣàrù náà rúfin náà ṣé náà tó máa lapa lára náà bígbà téèyàn padà sínú ilé rẹ̀ ni ọwọ́ lọ bá àfáà léèrè pé àfáà tó wá bi léèrè question àfáà yẹn wá mú ìyèpẹ̀ ọwọ́ dàlù lójú. Ìbéèrè làwa béèrè òkùnlẹ̀ ńlẹ̀ mọ́ wa òun ọ̀gbẹ́jọ́ nílò ọ̀dọ̀ adájọ́ wọn agbẹ́jọ́ àfáà lọ adájọ́ wá pa àfáà sí kóòtù àfáà olóko ẹgbọ́ kí ló dé ó ní bẹ́ẹ̀ ni mọ́dáhùn léèrè rẹ̀ ni àbò lẹ́sí dáhùn ó ní ẹ̀dá kan nígbà tó gbẹ́jọ́ wá kí ló sọ pọ̀ ṣẹlẹ̀ wọ́n lọ sọ yí pé ibi tẹ́ ẹ ti dáyé pẹ̀lú ó ń ṣe kí ni ó ń rò ó ń kéto àfáà ní ìyìn lè gbà pé ń ro àfikọ́ bá múrora kí n tó lè gbà pé ń ro toró náà lọ sọ ní kọ́rẹ́kọ́rẹ́ èyàn lé múrora jáde ṣùgbọ́n ọgbà pẹ́ra ń rọ bẹ́ẹ̀ ò ṣe ní rọ́ lọ ìdáhùn ìbéèrè rẹ nu tó fi gbà pé ń bẹ níbo lọ́lọ́run ti dán ọ nínú yèèpẹ̀ sọ ẹ kí yèèpẹ̀ ò dùn ọ bó ṣe wá dùn tọ ọbẹnu jẹ bí ó ṣe dùn èṣù lálùkì àwọn náà nù. so àìmọ́rí ọlọ́run kò túmọ̀ sí pé ẹgbà tá a ti rí ọ̀rọ̀ tá a rí wọ́n ní kẹ́mọ́ sí nǹkan tẹ́ rí gbogbo táwọn ẹlòmíín jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ìtọ́lọ́ ń dá ni Allahu onímújídù gbogbo tí wọ́n ń dá onímújádù ẹ̀ńtọ́ àwòjádà wọn oní Allah gbogbo ẹ̀dá yòókù ọlọ́run ló dá wọn ìkànnù tọ́lọ́ ń dá lọ́mọ ànábì Ádámà tẹ́bá lọ kàtà wọn Ọbàtálá wọn ní Oòduà méjì ló wà Afẹ̀wọ̀nrọ̀ òun làwọn ará lè fẹ̀ gángan gbà pé lòrìjínà Oòduà but báńjẹ̀nú ní òbí kan ní ogun ọmọ bó ṣe lọ ìntẹ́yìn ń kíra yín kàn bàbá yín wọn lórí wà láti tó bá ní ònú àwọn àfáà dẹ̀dẹ̀ kọ́ àbọ́ta ẹ mọ́ bó sa wọn ṣe bí tábàjọgbà fọmọ Oòduà àjọ ní àpọ̀jọ́ ọ̀wọ́n sọ̀rọ̀ bàbá tiẹ̀ èmi náà sọ̀rọ̀ bàbá tèmi náà ṣe bí àbá gu àjọ ni àjọ ẹ̀ǹtàtù sí ni náà ìwọ òun lé àbíṣe ànàbí tọrọ ẹ̀ǹtàtù sí. Sallallahu alaihi wasallam. ọ̀gbàgbọ́ ṣàmọ̀ ẹ̀ǹtàtù tó bá ní wọ́n sọ̀rọ̀ Ṣàngó bá kan ṣe bí nínú àwọn brọ́dà wa tí wọ́n wáyé ṣáájú wa ni. ọmọ Yorùbá jọ ní kì í ṣọmọ Haúsá ní sọ̀rọ̀ ọmọ Haúsá ló lè gbé lọ kóòtù nítorí ẹ̀ tó bá ní àwọn ìpìlẹ̀ wa lókè mọ́ sọ̀rọ̀ ìpìlẹ̀ mi Ṣàngó ọ̀dà o ọmọ búkú ni ẹ o òkè ṣebí òkè pèmí náà ẹ̀ tàtù sí àbí ọmọ Yorùbá jọ ní èyí sọmọ Haúsá ẹnìkan kò rọ́mọ bí ọwọ́ abínú òdòdó wọ́n fọmọ bú òkè só lè fún rẹ̀ lọ́mọ kó bínú òdòdó níjọ́ wọn bí omi wo ní ẹ̀ fi wẹ̀ ṣé odò tí a bọ̀ náà ní ṣé máa wà lé àmà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ́ lọ́n sí wa ní mùsùlùmí. Alhamdulillah. gbogbo tó bá ń sìn lẹ́yìn Ọlọ́run tó ọ̀gbọ́ lọ́wọ́ ọba yẹn gbọ́ wàhálà rẹ̀ ọ̀pọ̀ lórí nǹkan bọ́ ọba gbéni sẹ́yìn kùlé tẹ́nìkan bá kọjá ń bẹ̀ ẹ́ ta ní lọ́bẹ̀ ògùn mi náà ìwọ lọ ń dáàmú lórí ẹwọ́ lọ ń sọ ìwọ lọ ní lójú ẹ má jẹ́ ní ká débi ògùn wọn ẹ má jẹ́ ní ká débi ògùn wọn ẹ dákun ẹnìkan lè sọ ní ìsìnkọ́ pé ẹ má lọ jí àláwùgbé o máa lọ ọ̀dọ́ rẹ̀ ájú ìbí ọwọ́ fọ̀ kọ́ ní sẹ́mà kọ́ ọ máa lọ bá kámọ́ ìyàwó tá a sẹ́kù láyé tá a bá dá táìmù fáwọn ilé ṣọ́ọ̀bẹ̀lẹ̀ tó wà sálẹ̀ ní sí pé a fẹ́ wá wú èso àwẹ̀lẹ̀ ń kó wọ́n lọ police station
ẹ̀sùn máa ọlọ́pàá ẹ̀fọn security wọ́n fẹ́ wọ́lọ́ àwọn kẹ́nìkan ló fẹ́ lọ bọ́lọ̀ ń sẹ́mọ̀ náà sáwọ́ ní di security ọmọ sùnú ilé ẹ lọ bá ẹ má pẹ́ o. So a gbà pé ọlọ́run ọba yẹn ń bẹ níbi ọ̀rọ̀ títí Allah yẹn al-imanu billah àwọn nǹkan tá a gbà tawhid rububiyyah gbọ́ a mú lọ́kan nípa pé òun lọ́dá òun ni dídá tọ́dá nǹkan gbogbo tó bá yàtọ̀ sí ẹ̀dá ni torí Ọlọ́run fi challenge gbogbo ló sàpàtà ẹ mú kan wá nínú táwọn òòṣà yín tó dá ẹ mú èsì kan wá kẹ́ ẹ ní èsìn èṣù lónìí òun lọ́dá ẹ mú adìẹ wá kẹ́ ẹ ní àádìẹ Ọbàtálá lélẹ̀ tálọ́dá gbogbo nǹkan Allah. So àwọn nǹkan táwa gbàgbọ́ nípa tọ́nà ibẹ̀ náà láti gbé níjọ́ mẹ́jọ insha Allah táwa máa mú àwọn arkanul imani yẹn lọ torí pásìkò tá a wà ẹ má jẹ́ àtàrà wa a ní bùkátà sí ká mọ ẹ̀sìn wa kó yé wa yékéyéké gbogbo òrùjú tàtà ẹ̀sìn bá ń gbé bọ̀ tẹ ẹ bá rà àfáà kan tí bá ń sọ pé ara rẹ̀ náà ni ó nígbà bá ń sọ pé ẹnu aláwọn yẹn ti tán mọ́sálásí nígbà tẹ ti ń bòsà àwọn yẹn ti lọ́sọ̀ọ̀sùn mọ́sálásí tiẹ̀ lèèyàn ti tán àwọn àwọn ẹni tí ó ràn án lọ́wọ́ tí ó tó bá gbọ́n sí wa lókè ìrònkún torí tó jọ máa sọ bẹ́ẹ̀ ẹ̀ẹ́lérí àbá tí mò ń sọ ẹ̀ẹ́lérí láyé kí nǹkan pa mùsùlùmí àtẹlẹ́bọ pọ̀ mùsùlùmí ni ó máa bú lórí social media torí wọ́n jọ ń pàdé ni wọ́n jọ ń nàbodè ni àṣírí rẹ̀ ó dẹ̀ tù tí ẹ má ti lè sọ yí pé kí lórúkọ rẹ̀ wọ́n jàrá ń kẹ́ wọ́n jọ ń pàdé ni ẹni tí ó bá wọn pàdé kò lè máa gbè lẹ́yìn wọn bọ́wọ́ àti ẹ̀wà sọ bí tí mùsùlùmí kù sí kí ẹ kó wà sọ pé ẹ̀yin lè wá sọ pé kíní kẹ́yìn bó la kù sí ìgbà tẹ́ ń bó sàwọn ẹnẹ́bí ń jáde ní tàà ń sọnù onílé gíláàsì ní irọ́ onílé gíláàsì kọ onílé mìíràn ni àfààní ọlọ́m̀bẹ̀ lọ àdánwò tí ó bá wa táàfi wá mú òkúta pé ń lọ lọ tàbí táàfi mú irin táwà máa wò táwọ̀kẹ́ sẹ́rí gbogbo ẹ̀ náà àṣà náà ní ìjẹ́bi kó bá nú àṣà ní táwọn bàbá wo ìṣẹ́lẹ́bọ àwọn bàbá wo ìṣẹ́lẹ́bọ ọ̀sán gẹlẹ́bọ́dé Yorùbá ní òsàbò lè gbè mí ṣe mí bó ṣe bá mi nígbà tó dé lọ́sàn gan tí a dánwò tí a rí kó sọ̀ ọ̀dà láwọn àbá wa pòwe pé òsàtọ̀ ọba lè gbè mí ṣe mí bó bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn náà sì sọ pé n tó pilẹ̀ nílẹ̀ Yorùbá ni pé kò sí ojúbọ kankan lẹ̀ Yorùbá ẹ̀ tí wọ́n ti ń bọ nǹkan míì wọ́n dọ́lọ́ mọ̀ pé nígbà tí ó di àwọn àsìkò kan táwọn ẹni tí ó rí sàdá tí wọ́n dé o làwọn èèyàn wá mú wọn lọ́lọ́ so àràbà lọ sọ̀rọ̀ ntàdà bàbá sọ bígbà tí mọ́mù lù sọ ni o so wallahu ta'ala alam. Takbir. Allahu akbar. Àmín. Sásùwà Sàmá Ibrahim ẹ̀sà òkè. Ọlọ́run àṣì dáadáa fún yín. Àmín. Ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ yẹn, màá gbé kéde fún bàbá Dr. Amalaga láàrin ìṣẹ́jú méjì. Ṣùgbọ́n mo ní àtúntò kékeré kan. Inú mi dùn pé ẹni tí ó bá parọ́ ni ó sọ pé ẹlẹ́rìí òun ọ̀run ló wà. Bàbá oṣù ni wọ́n dúró yìí. Ní ìgbà tí nàkọ́ yóò tí àpapọ̀ pẹ̀lú Ọ̀ṣun tá à ń jẹ́ nàkọ́mí Ọ̀yọ́ state Ọ̀yọ́ ni ó dé Ọ̀yọ́ ń gbà yẹn nítòsí Ìkírun bàbá oṣù tí ẹ rántí mọ́ṣáláṣí kan bẹ́ẹ̀ nígbà tá a lọ ṣe wá àti bàbá Dr. Amalaga náà máa rántí sìn mọ́ṣáláṣí yẹn lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí báyìí ẹ dá òkúta èṣù kọjá kẹ́ ẹ tó wọnú mọ́ṣáláṣí wọ́n lẹ̀ ń bọ́ wọ́n ń bọ́ nígbà tá a wá lọ ṣe wá síbẹ̀ àwọn bàbá oníṣu Alhaji Abdulrahman Muhammadu Dawa baálẹ̀ mọ́lù kan ní ìsìn wọ́n ti di baálẹ̀ ní mọ́lù kan wọ́n wá ṣèpàdé láàrin àwọn méjèèjì àti bàbá lọ́àjú bàbá Dr. Amalaga náà máa bẹ̀rù òótọ́ kí á máa ba àwọn èèyàn sì wọ́n tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀ wọ́n fi ń ṣe kínní wọn mọ́ṣáláṣí àgbẹ̀ kínní ìfún òbí o wọ́n ṣèpàdé lóru wọ́n sì gbé òkúta yẹn wọ́n gbé kú ò wọ́n á gbé lọ sí ìgbà kì í ṣe kò sí bẹ́ẹ̀ nígbà wọ́n á kírun tán láti bá àwọn tí wọ́n jẹ́ pé kí nìyẹn ni àwọn ń bọ wọ́n bá wọnú mọ́ṣáláṣí wọn bá ní ta ló bá wọn rẹ́sù ta ló gbé kíní èṣù yìí kúrò ní kíní wọn jẹ́ bá wọn rẹ́sù àwọn ọlọ́run jẹ́ ká wọ́n rẹ́sù nígbàgbọ́ òṣẹlẹ̀ wọ́n lẹ̀ gbókùtà yẹn kódà àwọn oṣù sọ fún wa ti sọ̀rọ̀ nígbà ìjọ sáré tó kọjá àwọn oṣù bí nígbà táwọn gbé kíní yẹn ló bá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ máa gbé bí ẹni tó ń dún
àwọn bá ké àwọn àyà Kùránì kan sí. So kò sí kankan lọ́kọ̀ òṣìṣẹ́ àwọn tí wọ́n ṣiṣẹ́ àwọn wọ́n sì bẹ̀ láyé sí. So kò sí kankan bẹ́ẹ̀ kọ́nà kó sàánú wa bàbá dọ́tọ̀. Ìpadàbọ̀ Abidjan ni Sulaiman wá sí fún wa yìí. Ọlọ́run bá gbàdúrà sí. Philosophy tó wá ń sọ ní ẹ̀sọ́ ìpínlẹ̀ fún ọ. Ó ní ìgbà tèmi wọ UI, màmá wa tí wọn ò mọ̀wé, tí wọ́n sì ti rí ẹ̀rí pé bẹ́yàn bá ti lọ skul, ọ̀pọ̀lọpọ̀ máa di kiriyó ni. Skul ni Aláyàndé ti di kiriyó, skul Akínlóye ti di kiriyó, skul Akínjídé náà ti di kiriyó. Ẹ̀rù wa ń bà mí, Christian ní Bọ́lá Ìgè láti bẹ̀rẹ̀, aláwo tiẹ̀ ló. Ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn pè Christian náà bí aláwo ní á. Torí gba Bọ́lá Ìgè kú, ẹran ti bí wọ́n ṣe ní wọ́n ṣe. Nígbà tó di pé gbogbo èèyàn tẹ̀lé because èèyàn ńlá nínú ayé. Ìgbà wọn wá sí lálẹ́, wọ́n lé gbogbo èèyàn lọ ní. Àwọn díẹ̀ àtàwọn gómìnà díẹ̀ ló kù, abẹ́yẹ ọ̀rántí. Ìfà bá dé wálé gangan àwọn Anglican ní church ẹ̀, Anglican láwọn kọ̀ ní mẹ́mbà àwọn ọmọ pẹ̀lú ẹ̀dá tó jẹ́ nìyẹn. Philosophy tó wá ń sọ yẹn ìrònú dáadáa àti nínú wèrè ń bẹ́ẹ̀. Màmá ti wá sọ pé má ṣe ṣe ẹ lọ́ọ̀yà o. Nígbà àwọn òkú dáka mọ̀ wọ́n ọmọ tí a gbà mí fún. Wọ́n kàn mọ̀ pé lọ́mọ àwọn ń lọ yúnú ni. Àwọn ọmọ yunifásitì yúnú là máa pè tiẹ̀. Yúnú ti UI. Yúnú kan náà nífẹ̀ẹ́ ó ṣe kẹ́ni ọwà ń bẹ̀. Labade class lọ́ba dàbí àsọtẹ́lẹ̀. Ẹni tí ọ wá ń kọ́ wa níjọ́ náà wọ́n pupa débi pé wọ́n fẹ́ funfun Professor Bello àti ẹ̀mọ̀ kí mùsùlùmí ni wọ́n. Kìí ṣe tí a gbàgbọ́ ni wọ́n ń sọ ní tí a kà náà wé pẹ̀lú pé ìwọ̀sẹ̀ ìwé Mr. nígbà náà kò tó di pé wọ́n rí tàbí Professor ní a bá ní táwọn fẹ́ kọ́ wa lé ní theory of causation. Causation yẹn látara cause ni o CAUSE. Wọ́n ní in the theory of causation that is nothing like God. What is applicable is that A causes B, B causes C, D causes E, E causes F, and it goes on like that. Y causes Z. Obìnrin kan náà ló wà ní kíláàsì wa, ó láyà bí kìnìún. Mo á wò pé àsọtẹ́lẹ̀ màmá máa ń ṣẹ. Wọ́n máa sọ àdì kèfèrí bí n tó tán gbá ní ọ̀sán lọ́hùn. Àṣírí bá tún gbòdìjọ́ kẹjọ. Bí ẹ̀sà òkè ṣe dé òun fẹ́ confront ẹ̀. Lọmọbìnrin yẹn bá náwó pé excuse me sir, when we were in class last week you taught us a theory of causation and the breakdown of theory of causation like you told us goes thus. Only my question now, and it was a penalty-like question. Only what causes A sir? Wàhálà bá dé. Tó bá jẹ́ pé lọ́mọ àmà lọ fa B ló ṣe kéde, B lọ fa C ló ṣe kéde, B lọ. Ó kàn sáàdì gúngùn ẹ bá parí ẹ̀. Wàhálà bá ṣe kéde, wàhálà bá dé. Ọlọ́run ọba àyà yẹn ti ń bá rántí nísìnyí màá sọ nínú Quran. Kò sí ní tẹ́ fẹ́ fi wé Islam. Ẹ wá wo ẹ̀yìn èèyàn wa. Ọlọ́run mímí àtẹ̀yìn kò ní Islam o. Mo kọ orin kan níbí ní ọ̀sẹ̀ tó kọjá, orin Fálọ́wọ̀ ni. Oní tó bá kò ní kọ̀ lápíndí kiri yó kí n fi ẹ̀sìn Ìsìlámù sílẹ̀ láì ṣe Ọlọ́run kó pọn sọ́dọ̀ kílẹ̀ tó àpadà sí burúkú kò nílé wa bá àmì ẹ̀kan ò tó tèwé tàbá àgbádá ṣàyídá kò ní. Nǹkan lágbára sí fún Ìsìlámù ni. Ronaldo tí a bá ń sọ pé àti ẹ̀ ń gba bọ́ọ̀lù láyé tí a rọwọ́ mú wọ́n máa jà láàrin pé ṣé Ronaldo lọ̀gá ni àbí Messi. Ronaldo ti wá di mùsùlùmí báyìí. Ọwọ́ di mùsùlùmí. Ọ̀sẹ̀ ìdáná ó di mùsùlùmí tó múra sí gidi o. Wọ́n wá ní nínú gbogbo ẹni tí máa lérò lẹ́yìn lórí social media over 1 billion làwọn èrò ẹ̀yìn Ronaldo. Nínú 1 billion ọwọ́ á dá mi lójú pé kò lè less than 5 million tí ó ṣe kẹ́ni. Àbí bí ọ̀bà rí bẹ́ẹ̀ sí ọ̀jọ́ bẹ́ẹ̀ ṣọ́ọ̀kẹ́ bọ́ọ̀lù ti di wèrè. Kéèyàn máa kírun kọjá lùsùn náà kí sútì ò sì fẹ́ play. Kọ́ wá máa gba àwẹ̀. Abẹ́rẹ́ wèrè bẹ́ẹ̀ ni. Wèrè ní kápẹ́ ni àbí dèdè rìn. Àwọn èèyàn ṣe dáadáa o. Ṣé tíìmù mi lọ́fẹ́ ṣe kéni lọ́fẹ́ play yóò wá gba àwẹ̀. Bí àwẹ̀ bọ́ wá jẹ́ tí a bá wá play un kì í sábà bọ́ sí Monday
kìí sábà bọ́ sí tọ́ọ̀sì ibi àṣírí ó ti túnú pé ṣé o ti ń gbà àwẹ̀ ibọ̀ tẹ́lẹ̀ ni pé àdágbà ni títí ò gbọ́dọ̀ ṣe kẹ́ni ò gbọ́dọ̀ lose ọlọ́run tó ṣe mi àtẹ̀yìn mùsùlùmí má jẹ́ aṣọ pa àṣemọ́ o ọlọ́run kó gbàdúrà lápapọ̀ kó gbàdúrà lọ́kọ̀ọ̀kan ọlọ́run bá ṣàánú àfáàdélẹ̀ gbogbo ọjọ́ tó bá wà là ń gbádùn ẹ̀ nítorí ẹ̀ ń ṣe ìgbìyànjú ni o wàláì bí yàn bá ti ń kà nǹkan sí i orí yẹn ó máa ṣe kí ni yóò máa pé sí ni ọlọ́run níjórí náà kú wàrà fàánà ó máa kánà àlìyà gbogbo àwọn tí wọ́n gbọ́dọ̀ wọn kọjá àwọn tí lálùbáríkà àwọn tí a bá gbọ́dọ̀ tiẹ̀ náà kọjá ọlọ́run lálùbáríkà wọ́n jẹ́ àwọn náà lálùbáríkà ọlọ́run wọlé àníyàn wa lórí rẹ̀ yóò dá padà sọ́dọ̀ àwa náà bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bí yàn fẹ́ níyàn bí ọ̀fẹ́ níyàn téèyàn bá lòun ṣàdúrà fún yín tẹ́ bá ń dáùtì ntẹ́ńsẹ̀ iná àtẹná ni ẹni ókè tí ọba ti lè kí kọgbà tí yín nù ẹja iná àtẹná bismillahir rahmanir rahim iná àtọ̀ iná kàlùkọ́sà fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar.